wàláì àní gbà fún yín rárá nítorí ọ̀nà tẹ́ fi ń gbé kinní yẹn ń gbé pé ká má máa jà kí kinní yìí lè dàrú ká má rí ṣe mọ́. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. èmi náà ni o Aare Almaroof brọ́dà yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ gbogbo ọmọ Yorùbá ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí ìdómògùn àfibọ́n ṣọ̀pá ìdómògùn akínlàjà èpò tí pọmọ yẹ tó ń torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ ọkọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkínní tó fi gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ ọmọ ládé ńládé ńládé Aláàfin ò ládé adé aládìkún ló mú gbà fáláàfin bẹ́ẹ̀ ni adé bàbá ńlá bàbá mi tá a bá gbà lọ ẹ mọ̀ pé mi ṣe ọmọ àlè ọba ni mí kó máa yéyà ilé mọ́ toró ló máa ń tẹnu mọ́ àbá tí wọ́n wá ṣẹ́rí alájà Dámiláre ṣẹ́rí nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ lé níyì ẹ bá mi fi abalẹ̀ gbogbo ètò wa gbọ́dọ̀ ju wákàtí kan lọ tá a bá ti ń jókòó tá a ti ń la fùrọ̀ mọ́ ṣíà fún 3-4 hours nǹkan míì ti wà ń bẹ̀ ṣe wá rí gbogbo ẹni tó bá fẹ́ràn ààrẹ lójú tó dẹ̀ fẹ́ràn ààrẹ níta tẹ́ tó fẹ́ràn mi lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ẹ wá fojú fẹ́ mi náà tẹ́ ẹ fi ọkàn fẹ́ mi náà mo tún dúpẹ́ nítorí pé mo rí pé wọ́n rí pé akọni ni Aare Almaroof nínú rẹ́sì Yorùbá nation tá à ń ṣe yìí wọ́n wá gang up láti máa parọ́ oríṣiríṣi mọ́ mi oníkálukú wọn ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá kò sí nǹkan tèmi sọ tí mi lè tún sọ láyé mo fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ torí àwọn nǹkan kan wà tí gbogbo wa gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn òfin kan wà àwọn ìlànà kan wà tá a gbọ́dọ̀ ṣe nípa Yorùbá nation the declaration tí ẹni pé mi fi declaration ẹ sí bọ̀ mo fẹ́ káwọn ọmọ ọkọ Yorùbá wá síbí yìí ni nítorí pé ìwọ tó o bá wá sórí ètò mi tó o bá fi kọ́mẹ̀ntì lẹ̀ fún mi tó bá bú mi number 1 máa report ẹ number 2 máa block ẹ o lè wá padà wá gbọ́ ètò lẹ́yìn o ẹni tí o bá ń ṣe fans mi tó bá pé ibi tẹ ṣí àìsí náà ti bú mi kò ní rírú mi wò mọ́ láéláyé tó ìjọ tó bá dẹ̀ máa gbọ́ information gidi kò ní gbọ́ mọ́ nǹkan tí mo fẹ́ ká wò nìyẹn ṣẹ́rí mo mọ̀ọ́mọ̀ fi orúkọ yẹn síbẹ̀ ọ̀rọ̀ tí mo á sọ lẹ́ni lórí ọ̀rọ̀ declaration of Yorùbá pẹ̀lú àwọn agitator wa tán agitate alákọ̀ọ́kọ́ ibi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo rí àáfàá mi kan wọ́n ní wọ́n ti tún gbé wá wọ́n ní àwọn tí wọ́n máa ń kí wọ́n náà ti tún gbé ìran kan wá bóyá wòlíì ní máa yẹn bóyá àáfàá ni mo rí ó sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ ibẹ̀ ni máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní point fún gbogbo àwọn nǹkan mi ní láti kọ̀wé wà lórí mi ó ní àwọn òun lálàá bóun rí nǹkan kan pé wọ́n ní àwọn Ọ̀yọ́ Mèsì gbàbọ̀dè wọ́n fẹ́ fọmọ Fúlàní jọba bàbá mi dá padà má sọ̀rọ̀ ẹ̀ mọ́ tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ máa fi kó àwọn èèyàn jẹ ẹ rántí pé ògbóǹtarìgì ọmọ Ọ̀yọ́ Aláàfin wà lórí ètò ẹ rántí pé ògbóǹtarìgì ọmọ Ọ̀yọ́ Aláàfin ó wà lórí Facebook 24/7 tẹ bá máa parọ́ yín àáfà ẹ lọ parọ́ yín fẹ́lòmíì mi ò bá ẹja o mi ò bá tiẹ̀ wá o àmọ́ tẹ bá ti ń parọ́ láti pé bóyá torí káwọn èèyàn lè wò yín ẹ má fi Ọ̀yọ́ pa rárá Ọ̀yọ́ kú ònú ẹ tẹ́ lè fi pa in tó fi lè mú bàbá wa tó mọ̀ bàbá ńlá bàbá wa nílé Ifẹ̀ tí wọ́n fi Fúlàní joyè báwo tọ̀yọ́ sí Ọ̀yọ́ ló burú jù Ọ̀yọ́ ti kúrò nu pé nǹkan máa ní wọ́n náà fẹ́ fi Fúlàní joyè lọ́yọ̀ Aláàfin tó bá jókòó kò ní díjọ́ mẹ́ta tó máa fi lọ sórí àpèrè bàbá ńlá bàbá tiwa ẹ rò pé ó ju àpèrè tọkọ̀ gbádé adé apẹ sórí ẹ rò pé ó ju àgbèrè tó jẹ́ pé wọ́n kàn gbé adé kiri tọkọ̀ dáadé káàkiri ìlú Ọ̀yọ́ ò rí bẹ́ẹ̀ àfà ẹ dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ Aare Almaroof lè challenge mi lẹ́yìn iná tẹ́ rí yẹn lọ́tẹ̀ ìkó right gbogbo ọ̀nà tẹ́ tí ń rí látàrọ àríyá ó mọ́ bàlá wa à ń ṣe meeting 24/7 àdèmọ́ tó ń ṣẹlẹ̀ àdèmọ́ ibi tó kù sí àmọ́ ẹni tó yẹ tọ́ sí àmọ́ ẹni tó yóò tọ́ sí ẹ̀yin kọ́ lè máa sọ pé ẹ ríran ìran wèrè lẹ́rí o bàbá mi ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ irú ìran wo nìyẹn tí wọ́n bá tẹ̀ wá lóhun ríran ẹ̀yin ríran gbogbo ọ̀nà tẹ́ ẹ rí látijọ́ ajẹ́ pé ìran yìnyẹn o kò certain lọ́yọ̀ọ́ ta láwọn ọmọ ọba olóyè kódà bàbá wa Ṣèyí Mákindé máa pè bàbá wa Ṣèyí Mákindé gan kò tó bẹ́ẹ̀ kó mú olóṣèlú wọnú ètò Ọ̀yọ́ Aláàfin àbọ̀bá ẹni tó bá gbà bá lẹ̀ àbọ̀yọ̀ Mèsì tó wá gbàbọ̀dè lọ́yọ̀ọ́ kò lè pẹ́ á dẹ̀ jìyà ẹ̀
gbogbo àwọn Ọ̀yọ́mèsì lèmi ti bá sọ mo dẹ̀ ti sọ tèmi fún ọ gẹ́gẹ́ bí ọmọ bọ̀ wọ́n ń fojú ọmọdé wò wá wọn mọ̀ pé gbà ìgbà tí wọ́n ti yàtọ̀ Ifá làwọn fi ń jọba lọ́yọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀wọ̀n mo kó lórí ibẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi wá bọ́ sórí gbogbo kí n tó lọ sórí declaration ọ̀rọ̀ mi bọ́ sórí gbogbo àwọn tí wọ́n ń polówó kiri wọ́n fẹ́ kémi bọ́ síbi kí wọ́n máa bá wọn tákù kí wọ́n máa bá wọn ṣe ságà wọ́n fẹ́ fọgbọ́n yí Yorùbá nation wọ́n fẹ́ yí Yorùbá nation wọ́n fẹ́ sọ di blog wọ́n fẹ́ sọ di pé ká máa blog ara wa ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin sísítà mi màá bẹ̀rẹ̀ látorí ìyá mi dára mi ìbá ní ìyá mi dára ìyá mi tó dáa ni à ń sọ̀rọ̀ dáadáa ó dẹ̀ máa ń respect mi ó dẹ̀ máa ń gbọ́rọ̀ ìyá mi dára àti ìyá mi Lady K torí ìyá ni gbogbo yín jẹ́ fún mi ẹ dákun torí Ọlọ́run then ìyá mi Yorùbá wuyì mo fọlọ́n bẹ̀ yín kódà ìyá mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ máa tún bẹ̀ òun náà mo fọlọ́n bẹ̀ òun náà kò mọ̀ nǹkan tó ń ṣe ni ó expect kémi jókòó kí n máa bóun takò ọ̀rọ̀ kí n gbápò tí kí n máa béèbú gbogbo àràbù ó lé mi dẹpọ̀n bolẹ̀ mo ń jókòó ìbí wọn náà dòbò bolẹ̀ ni tèmi bá tiẹ̀ dẹpọ̀n bolẹ̀ kò lè ju 1 hour lọ ẹ má bínú ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé mi máa ń yọ ọ̀rọ̀ mi ni àmọ́ wọ́n tó jókòó tí wọn náà dòbò bolẹ̀ lórí kíní tó ń lo 4 hours mi ì bẹ ẹjà náà mi ò bú ẹ náà ẹ gbé fún torí mo mọ̀ pé máa lórí show yìí ṣé ẹ kó rí bẹ́ẹ̀ alájọ ń jà fún rẹ́sì kan náà òun bọ́ta òun play voice nítorí pé mo ti play voice nǹkan tó sọ ń ta mo sì máa tún play voice tí mi bá ti ta sí ẹ ò ṣe fi mí lẹ̀ kó jẹ́ kó ní kálukú wá ṣe bó bá ṣe yẹ ká ṣe ìwọ tó rí ẹ gbóná yẹn orí ẹ máa gbóná dọjọ́ kú ẹ nínú ọdún yìí ni torí mo rí pé yẹn kan tán àfi tó bá ṣe mistake tó bá ṣe mistake bóyá máa dé tó bá ṣe mistake mo kò jẹ ṣe rí gbogbo wa brother ni wa o tó ti yé yín gbogbo adàdé wà lórí kinní yìí ẹ jẹ́ ká fi ọpọlọ ṣe kinní yìí èmi ò ní bá yín sọ̀rọ̀ ipò dà bẹ́ẹ̀ èmi ò dẹ̀ ní bá yín sọ pé kò dà bẹ́ẹ̀ gbogbo yín tẹ́ ẹ bọ́ta tẹ́ ẹ ń bú mi ẹ fẹ́ sọ Yorùbá nation ẹ fẹ́ sọ di saga irú àwa yóò wá ní gbà fún yín mo fọlọ́n búra irú àwa yóò ní gbà fún yín wàláì à ní gbà fún yín rárá nítorí ọ̀nà tẹ́ fi ń gbé kinní yẹn ń gbé pé ká má máa jà kí kinní yìí lè dàrú ká má rí ṣe mọ́ ẹ ṣe bẹ̀rù Ọlọ́run ẹ̀yin òpònú oní voice message sọnù ẹ̀yin tẹ́ ń lo voice messages káàkiri tẹ́ ẹ lè jáde ẹ lè gbódùn yín jáde ẹ dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ò tọ́ sí yín lẹ́nu o ìwọ tó bá fẹ́ jẹ̀jà Yorùbá báwa ṣe ń jayẹ bọ́ta ẹ má da iṣẹ́ yìí rú ẹ má daṣẹ́ yìí rú fólóyè Sunday Igboho ẹ má daṣẹ́ yìí rú fún bàbá wa Bánjí Akíntóyè mo ń bọ̀ lórí Onítìrí Abíọ́lá torí mo mọ̀ pé tí bá sọ̀rọ̀ orí máa fọ́ àwọn ẹlòmíì mi fẹ́ kó rí fọ́ yín ni o nítorí pé èmi ò ní sọ̀rọ̀ kí ni mi sọ bẹ́ẹ̀ mọ́ èmi ò dẹ̀ rẹ́dì láti bú Onítìrí Abíọ́lá fún nǹkan kan ó lè jẹ́ ìyá àwọn kan kò ń ṣe ìyá tèmi o mo kà á màdàmú dẹ̀ ká bí ọmọ Yorùbá mo kà á bí ẹni tá a jọ ń jìjà agbára ni èmi ò ká bí ọ̀tá mi ẹ̀bẹ̀ ni mo fẹ́ wá bẹ̀ gbogbo yín àti bàbá mi Bánjí Akíntóyè àti bàbá mi Adéníran àti Chief Olóyè Adéyẹmọ Sunday Igboho àti ìyá Onítìrí mo wo show kan tí brother mi kan ṣe ọmọ ìlú mi náà nẹjẹ ń pè lọmọ ìlú mi tó rọ̀ṣun Ọ̀yọ́ mo rí ó play live tí wọ́n pe bọ̀bọ̀ kan ní Ṣọlá ọmọ Èkó Ṣọlá ọmọ Èkó èmi ò nídìí láti bú ẹ o sórí ìtẹ́ máa fi ń kọjá àyè yín ni pé tẹ́ bá ti ń tanu síyàwó àbí ẹbí mi bọ̀ níbi tá à ń babọ̀ yìí sìn ẹ máa ṣe é débi pé ìjà tá máa jà máa kọjá ọjọ́ orí show bọ̀ èmi ò rẹ́dì láti bá yín rojọ́ ọ̀gá làwa jẹ́ fún yín nínú Yorùbá nation yìí ní tó bá wo ní kálukú yín kó sọ àwa ti mọ̀ pé ọmọ Yorùbá ló lárabù olórí burúkú kan ó sọ wọn kíni láti mo play ó sọ fún mi pé mo fowó Yorùbá kọ́lé èmi fowó Yorùbá parí ilé mi èmi ti gbọ́ o àmọ́ ní alẹ́ yìí lẹ́ni Monday ní gbogbo bí tẹ́tí wò tó jẹ́ ajé gbogbo ẹni tó bá parọ́ tí ò ń ṣe tèmi tí ò dẹ́ ń ṣe tẹ̀yìn tẹ́ ń wò mí tí ò ń ṣe tiyín tí ò tó yẹ pé lọ́tọ́ ń pa yẹn kò ń ṣe tiyín Ọlọ́run ní jẹ́ kó rájé jẹun ẹ bá mi ṣàmì síbẹ̀ ẹ̀mí ìṣeré o à ń ṣépè à ń sọ orí àwọn mi ìforí àwọn ṣépè lè mò ń ṣe kọ̀ǹfàmù ni kódà mo tún gbé mi gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń parọ́ tí ò ń ṣe tèmi
wọ́n ní èmi Aare Almaroof èmi gbọ́ Yorùbá nation mo fi kọ́lé ṣe ẹ̀yà wèrè ni ìjọ́ ò la bẹ̀rẹ̀ Yorùbá nation tó mo ti kọ́lé tèmi tó wá jẹ́ pé tí bá wá máa wá kọ́lé mi ìmọ̀ tí Yorùbá nation fún mi o gbogbo ẹni tẹ́ bá wà lórí ibi tẹ́ jẹ́ tèmi tẹ́ ẹ̀ bá boná ọlọ́mọ́ra àtẹni tí ò jẹ́ tèmi àtẹni tó ṣí aṣọ yìí dọ́dọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run I must speak one voice sister mi but I just have to verify this Abosede ma clarify yẹ mo ń láti clarify lè tó ti yé yín but mo fẹ́ fún yín láwọn nǹkan tèmi ti rí tí mo ti verify gangan fúnra mi kí tó wá clarify ara mi fún yín mo fẹ́ rí kẹ́ gbọ́ ni torí tẹ́ ẹ bá gbọ́ yẹn ẹ ní gbọ́ yòókù àmọ́ ẹnikẹ́ni lẹ́ẹ̀kan sí tó bá ń parọ́ nǹkan tẹ́ ẹ ṣe ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo yín I have 353 people lórí bí àti èmi Aare Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹnikẹ́ni tó bá ń parọ́ nǹkan tí ò jẹ́ ti yín mọ́ yín pẹ̀lú àṣẹ Elédùmarè wọn ò ní rí tajé jẹ èyí lọ́jọ́ ajé ò ní jẹ́ tiwọn mo fẹ́ kẹ́ bá mi screen record àárín yẹn ajé ò ní jẹ́ tiwọn ẹni tó bá parọ́ nǹkan tí ò ṣe ti yín mọ́ yín tó tún parọ́ mọ́ èmi tó lè mí gba owó olówó àdàbí tó bá jẹ́ pé mi Aare Almaroof mo gba owó náírà rí nínú Yorùbá nation àdàbí tó bá jẹ́ pé mi Aare Almaroof bó ti place account mi rí sórí bí fún Yorùbá nation àdàbí tó bá jẹ́ pé mi Aare Almaroof fúnjọ́ tí mo ti ṣe show lórí Facebook yìí Facebook ti fún mi ní one dime rí lórí Yorùbá nation àdàbí tó bá jẹ́ pé mo wá place account mi àbí wọ́n ní kinní kan wọ́n ṣe monetize mo ti gbowó rí mo tún fi ti Facebook gan búra torí mi ni mo lọ́rọ̀ mi ó yẹ kí máa jẹ owó mi ni nítorí mi ò kákó a lot of people ti bú mi àwọn àbúrò tí kò tó mi lórí wọ́n gba millions àdàbí tí mo bá ti gba orú owó bẹ́ẹ̀ rí onìkan lọ́lọ́run ní dá fún ọmọkùnrin àti wọ́n ọmọbìnrin tẹ́ ẹ ní owó Yorùbá nation mo jókòó sí àti Yakeset Ilimo ayé ẹ ò ní da Yakeset mi ní sọ di saga mi ní fún ẹdùjẹ lọ brother mi ẹni kí n má mind ṣé ẹ mọye voice message tèmi Aare Almaroof ń rí táwọn èèyàn ń jù sí mi tí wọ́n ń borúkọ mi jẹ́ tó ń bú mi olórí burúkú kan náà tún lòun ṣọlá ọmọ Èkó ṣọlá ó bá sí mẹ́dọ̀ èmi àti ẹ ti lágímẹ̀tì wọ́n ti parí ẹ̀ wọ́n ń bú mi torí iye onítìrí tẹ́ ẹ fẹ́ kán bú yẹn wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa bú iye onítìrí ni o àmọ́ wàá gbọ́n jù yín lọ àwọn ò fẹ́ sọ kíní ìdí sága torí ẹ ti fẹ́ yí mọ́ wa lọ́wọ́ gbogbo tí mo sọ yẹn àrọ̀ mo dẹ̀ ti dàṣẹ àdàbí ti bá ṣe àdàbí pé tó bá yẹ pé one dime ni mo sọ o ẹ mọ̀ kó tó jẹ́ dime bí owó yẹn penny ni 1 penny tó bá yẹ pé penny pé wọ́n ló ń gba Yorùbá nation àbí mo ṣí group kan mo wá ń gbọ́ owó yẹn sọ́wọ́ mi mo wá fi ń fẹ́ràn àbí mo ti fi ra omi rí nìkan Ọlọ́run ní fi àjẹ gbogbo ẹ̀yin olórí burúkú onísọkúsọ ẹ fẹ́ baṣẹ́ jẹ́ ọ̀gá làwa jẹ́ inú Yorùbá nation. Now back to Yonitiri. No, I'm not going to call you Iya anyway because I want to tell you sita àwọn náà ṣiṣẹ́. Onitiri Abiola, listen and listen carefully. Èmi ò ní kọ́kọ́ báyìí Onitiri Abiola sọ o. Èmi ò sọ pé màmá yẹn ò ṣiṣẹ́ tó dáa o. Ẹ̀yin èèyàn mi, unity la fẹ́. Èmi ò fẹ́ wàhálà nínú race yìí. Mi ì dẹ̀ fẹ́ máa bá àwọn èèyàn pariwo. Wàláì, Asis mo rí ẹ, Akínnídé mo rí ẹ, mi ìfẹ́ máa bá àwọn èèyàn pariwo. Bọ̀ iye Onítìrí Abíọ́lá, Onítìrí Abíọ́lá. Ṣé rí nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ lénìí? Nǹkan tó ń sọ nìyẹn, ó ti pọ̀ kiri. Ẹ mọ̀ pé mo rí Àbíkẹ́, mo rí gbogbo yín. Ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ bá rìn sí náà ni ibi tí èèyàn bá wọ́n níbi tó bá gbámọ̀làdé, ibẹ̀ ni kò jóde. Ìkan náà brother mi dẹ̀ sì sọ̀rọ̀ ó ní ọ̀gbẹ́nu àwa náà falágbàfọ̀ ó láwa ń ṣojú méjì à ń ṣojú kan ó lé ìkan èmi dẹ̀ ló ń rí fáàsì pé mò ń ṣojú méjì bọ̀ mo fẹ́ sọ lénìí màá tún fi ìpè síbẹ̀ yẹn náà gbogbo ẹnikẹ́ni tó bá rorò kúrò sí mi àdàbí tó bá yẹ pé mo gba owó olóṣèlú kankan rí àbò olóṣèlú kan tiẹ̀ ti pè mí pé ààrẹ ó ti gba àkáǹtì lọ́wọ́ mi ó ti send owó sí mi mo ti gba owó rí nìkan ló kù bọ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹjọ́ torí Ọlọ́run nǹkan tẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ má ti torí pa wà lórí social network ká kàn máa type ká máa comment unnecessarily àwọn èèyàn ń wo comment o Ọlọ́run má yẹ kó kó comment tó máa kó bá ẹ mo wá lọ sórí màmá ìyá Onítìrí Abíọ́lá
èmi ò léèbù kankan tí mo fẹ́ bú mà yẹn o bọ̀ǹkan ẹyọ kan tí mo fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá lẹ́nìí ni pé ẹjọ́ torí Ọlọ́run níbo náà ti ń ṣerú ẹ̀ wọ́n ní ká declare Yorùbá nation fine àjọ bẹ̀rẹ̀ kínní yìí ni èmi Aare Almaroof ẹni tó bá jẹ́ ìkan nínú àwọn tá a wà ní Yorùbá world media mọ̀ yìí pé mo jẹ́ kókó nínú kínní yẹn nígbà tó bẹ̀rẹ̀ brọ́dà mi kan wà tó mo forúkọ bù láṣìírí brọ́dà mi ló kọ́kọ́ ta sí màmá yẹn pé wáyé tóbìnrin wà ń bì obìnrin máa da kínní irú èmi ni mo dìde mo takù wọn mo ní kí ló dé kọkùnrin réjò kóbìnrin réjò kéjò ṣáà má ti lọ ni òun lọ yọyọ nítìrí ìyá yìí dẹ̀ wọlé wọ́n gbé motive tó dá wọlé mo love ẹ̀ mo like ẹ̀ àmọ́ tá a bá wá ń ṣe nǹkan nílé ayé yìí tí gbogbo wa wà tá a bá fi ìrẹ̀lẹ̀ ọkàn tá a bá ní respect ilẹ̀ a lè débi tá a ń lọ. Onítìrí Dúpẹ́ Abíọ́lá wọ́n dúró bí akọni ọmọ Yorùbá wọ́n lè ti máa ṣe lábẹ́ mi ò wá gì o bọ̀ lórí rẹ́ẹ̀sì pé íńtánẹ́ẹ̀tì ẹ̀bá wa ń bẹ̀ ni ṣé ó yẹ kí àwa náà jà fún pa fẹ́ wà ní nọ́mbà 3 bọ́tà àjà fún torí a rí pé nǹkan tó ń sọ ó ní ọgbọ́n wà lórí ẹ̀ ọgbọ́n wà nù nǹkan tó ń jáde lọ́rọ̀ Onítìrí Abíọ́lá unity yẹn gangan lèmi wá fún o ṣe rí gbogbo àti mò ń sọ yẹn mo kàn bú wọn mo fún wọn lésì ni ẹ̀rí pé lẹ́yìn ẹ mọ̀ pé tí bá ti sọ̀rọ̀ mi ò ń sọ mọ́ ẹ mọ̀ pé mi máa sọ fún pé mi ní sọ mọ́ tí mo kàn lè máa já búrẹ́dì fún wọn ṣe rí ìyàwó Onítìrí Abíọ́lá Dúpẹ́ Onítìrí Abíọ́lá ọ̀nà tí Dúpẹ́ Onítìrí Abíọ́lá gbé kíní ìgbà kò ń ṣe ọ̀nà tó yẹ kí gbogbo wa gbé gbà mo rò pé gbogbo yín ti gbọ́ ibi tí wọ́n ní àwọn Fúlàní máa àtáàkì mo ti post ẹ̀ lórí kíní mi mo ti post ẹ̀ mò ń bọ̀ lórí owó wa náà o owó wa tọ́pa láró gbogbo ẹ̀ mò ń bọ̀ mo rí Ọbàtálá challenge mi ó ní kémi ti ẹ̀ sọ reason tá a fi fẹ́ gba Yorùbá you know the reason tá a fi fẹ́ dá dúró ẹni tí kò bá ń ṣọmọ Yorùbá nìkan ló máa béèrè question yẹn ìyá Kẹsẹ̀tì Ilémọ́ you know the reason tá a fẹ́ dá dúró ọ̀rọ̀ tiẹ̀ wà lè yà mí lẹ́nu torí pé ẹ má máa gbọ́ ọ̀rọ̀ ìyá Kẹsẹ̀tì ó ṣe Yorùbá o Fúlàní Ìlọrin ni àwọn náà dà sáàrin wa nǹkan tí mo fi wá ń wà confused pẹ̀lú Dúpẹ́ Onítìrí Abíọ́lá ni pé tí mo fi ń wà confused lọ́dọ̀ wọn ni pé ó dàbí pé màmá yẹn gbé ọ̀rọ̀ divide and rules wọ́n gbé wá sí orí ètò tá à ń ṣe yìí àwọn ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ a fẹ́ kó rí bẹ́ẹ̀ tí a bá ti ń ṣe nǹkan kan gbogbo wa tí bá lè mi o Gbẹ̀du o Yorùbá wuyì Tẹ́ni ọmọ ológo kó má pè mí kí lè fúlámì tí má pè mí o Lady K and Co tí gbogbo wa bá wà lórí show àti ìtòlóhun ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà tá a bá wà lórí show èmi ò lérò páwa gangan ló yẹ ká máa bára wa jà mo ti rí kinní yẹn mo ti rí pé ọ̀nà tó fẹ́ gbé gbà yí pé ká bára wa jà á lè dàrú lóòótọ́ bàbá wa promise ọdún yìí ẹjọ́ torí Ọlọ́run ẹni tó bá dágbére ọdún yìí fún sọ́dún yìí ti parí ni ẹ bá ní sùúrù kẹwò kan tẹ fẹ́ jẹ́ táwọn bàbá yìí fẹ́ ṣe fún wa náà èmi ò lérò pé ká máa jà wọ́n máa declare ó ti kú 32 days lẹ́ni ẹ̀ ṣe máa wòran tó bá possible mo dẹ̀ ti sọ fún yín pé nǹkan máa wà ní ọ̀nà méjì ní nǹkan máa ń pín sí ìsádà kó possible ìsádà èmi David Hamilton wọ́n máa bá show mi jẹ́ o oh my God ẹjọ́ tó lọ́yìn tó bá ní àgọ́ David Hamilton kọ́ pé kọ́ọ̀tọ́ ń pè sí ni mo fi ń ṣe show kọ́ má pè mí náà wọ́n yẹ kọ́ mọ̀ pé tí bá ti ń Hamilton ṣe mo ní lórí ibi ìṣá ẹjọ́ ẹ má bínú wọ́n ti ń pè mí lórí ibi mo dẹ̀ ó yẹ kọ́ ni pé bí ṣe hàn gí mi lè sọ̀rọ̀ oh my God jẹ́ kí n pe aláàjì kan bá mi pè so tí gbogbo yín bá ti ń wo kíní yẹn bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀nà tá à ń gbé kíní ìgbà ó ti yàtọ̀ entirely kí oníkálukú wa ẹ jẹ́ ká ṣe nǹkan tó bá yẹ kó tọ́
nǹkan tó tọ́ ní ká ṣe wọ́n gbé ọwọ́ wípé wọ́n gbé ọwọ́ wípé kí gbogbo wa wá bíbáyìí ká wá máa jà ká máa bára wa jà èmi ò dé ready tí Dúpẹ́ Onítìrí Abíọ́lá tó bá declare Yorùbá nation ṣó yẹ kí Dúpẹ́ Onítìrí Abíọ́lá dá Yorùbá nation ṣe fúnra rẹ̀ mo bẹ̀ yìí lọ́rọ̀ yín ni o ẹni pé béèrè òdìjà ìyàwó Dúpẹ́ Onítìrí Abíọ́lá she always talking about mo pe Ìgbòho ṣé Ìgbòho ló lead Yorùbá nation ni àbí bàbá alájì ẹ bá mi pe David Ami tí mo wà lórí show wọ́n ń disturb mi ẹ jọ̀ọ́ ẹ bá ń pè wọ́n pè sórí show mi ẹ bá mi sọ fáwọn bàbá ààrẹ David Ami pé aago tí mo fi ń ṣe show náà ń pè mo ń ṣe show lọ́wọ́ so ẹ mọ̀ tẹ́ bá wò bẹ́ẹ̀ yẹn èèyàn ẹ bá mi ṣí àkíní yìí o rí Dúpẹ́ Abíọ́lá tó yẹ kó ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwa náà ní oríṣiríṣi ọ̀rọ̀ bọ̀ àwa ò wá bì láti wá bà Onítìrí Abíọ́lá jẹ́ àwa ò wá bì láti wá bà Olóyè Adéyẹmọ jẹ́ àwa ò wá bì láti wá bà bàbá jẹ́ bọ̀ tí nǹkan yọkan tó ń fọ́ mi lórí jù nínú àwa ara wa tá a jọ ń jà fúnjà agbára irú èmi náà lẹ tó wá bọ́ta lẹ́ ń bú torí pé mo play voice message gbogbo nǹkan báyìí a lè ṣe báwo ni ìyá Onítìrí bá bàbá wa Bánjí Akíntóyè lẹ́nu kínní ni mi ò fẹ́ kọ̀ọ̀kan tí bàbá wa Abíọ́lá ṣe ìyá Onítìrí bá àwa yìí lẹ́nu ẹ̀ wọ́n lè máa ti ṣiṣẹ́ lábẹ́lẹ̀ accepted àjiyàn báwo ni ìyá Onítìrí ṣe máa yan cabinet gbogbo ẹ̀yin tẹ́ ń wo kínní mo mọ̀ pọ́lọ́pọ́lọ ni yín o ẹ̀yin tẹ́ bá jẹ́ ti ìyá Onítìrí náà ẹ má ṣe mistake sọ pé bóyá mò ń bú mà yìí bọ̀ báwo ni ìyá Onítìrí ṣe máa yan cabinet fúnra ara ẹ̀ without bàbá Bánjí Akíntóyè without Chief Olóyè Adéyẹmọ Ìgbòho kò yẹ kó rí bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ orúkọ tẹ́ fi ń ṣe ṣó ẹ lọ change orúkọ yín ṣó ẹ kó rí bẹ́ẹ̀ mi wá bí láti wá máa bẹ argue because èmi ò ń ṣe dẹ̀dẹ̀rìn mi ń ṣòpònú mo gbọ́n èmi ò ṣe show mi torí owó ṣé ń gbọ́ mi mò ń ṣe show mi kí gbogbo èèyàn lè mọ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà ìyá Onítìrí yan cabinet nínú tó àwa tá a jẹ́ ògbónágbòǹgbò nínú Yorùbá nation kò bá wa sọ̀rọ̀ ó lójú ẹni tí Dúpẹ́ Abíọ́lá ń bá sọ̀rọ̀ ṣé bọ́yẹn ṣe lé ayé nìyẹn anẹ́dẹ̀ rò pé kíní yẹn wà òkè ẹ bá mi ṣí ẹ̀ tẹ bá mọ̀ pọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí ó make sense báwo ló ṣe wà òkè kí ìyá Onítìrí kan dúró kó dẹ̀ dìde kó lóun Mrs Dúpẹ́ Abíọ́lá ebi èèyàn ló mú Mrs Dúpẹ́ Abíọ́lá lọ bá bàbá Bánjí Akíntóyè kí ló ń ṣẹ̀yìn èèyàn tó rí ẹlòmíì ò pé gbogbo ẹ̀dá ń lo voice wèrè kiri ṣebí wọ́n mú ìyá yìí lọ bá bàbá ni ṣebí wọ́n connect ẹ̀ mọ́ bàbá ńgbà tó lóun ní interest lórí kíní ṣé bàbá Onítìrí Abíọ́lá wá sí bíbá láti wá darí sí irú ni that is my question. a máa ṣàdúrà wọ́n fẹ́ àtàkì wá ń sìn ẹ wá ń bọ́ sí tẹ wá ń jà àárí ẹ̀wò sí Yorùbá Wuyì àtakò lédíkè àtakò ṣe ẹ kó rí bẹ́ẹ̀ àbí báwo ìyẹn náà tako Dara Top Show Dara náà gbogbo wọn wá takora wọn ṣe ẹ kó rí bẹ́ẹ̀ mú èmi ó tako mi ó gbàpò tí 4 hours ló fi play show mi ó nítorí pé mo play show èèyàn ṣé ẹni téèyàn ò bá ṣẹ̀ṣọ́ ẹ kó máa búyàn lójú ara títí ẹ̀ ń gbìjà èèyàn nìyẹn but oníkálukú wa máa mọ ibi tá a wọ̀n tó bá yá wù lọ tẹ́ bọ̀ ni báwo ni èèyàn ṣe máa jáde ní ọ̀dà pé o wà nọ́ndà bá ṣe láwọn olóṣèlú ṣe yìí o ò lè wà nọ́ndà APC kò kàn jáde why should somebody just step out just like that láàrin àwọn mẹ́ta tá a fi ṣàṣíwájú kò tẹ̀ tún sí nọ́mbà 3 gan àṣírí ni mò ń gé fún yín ó wà nọ́mbà 3 lórí íńtánẹ́ẹ̀tì mo Dúpẹ́ Abíọ́lá ò sí ní nọ́mbà 3 nínú réèsì yìí ẹ mọ̀ pé mo sọ kíní kan fáwọn kan lánàá wọ́n pe kíní kan táwọn ń play ball wọ́n pe ní defender adẹ̀ ní attacker aláwọn tó ń attack aláwọn tó ń defend tẹ́ bá wo wájú tó bá fẹ́ play sí aláwọn bíi nọ́mbà 10 àwọn striker tó máa score àwọn tó ń attack yẹn ní ríran rí wọn kò sẹ́ tó wò wọn àsìkò tẹ́ lè wo attacker wa ní tó bá fọ́ lọ score lọ́dọ̀ wa
ìgbà ilẹ̀ máa rí wọn bọ̀ iwájú let them score yẹn ibẹ̀ ni gbogbo wa máa ń lọ ẹ wò ẹ ronú sí i ẹ jẹ́ ká ronú sí kíní eléyìí ò fàjà pé kí ọ̀kan máa gbé mi ṣépè kẹ máa gbé bí mi ṣépè kẹ máa gbé ìyá mi ṣépè ẹ fẹ́ fọgbọ́n lé mi kúrò lórí kíní èmi ò dẹ̀ lè kúrò lórí ẹ̀ òdodo ni mo sọ fún yín mi ò lè kúrò lórí ẹ̀ láyé báwo ni ìyá wa Dúpẹ́ Onítìrí ibi tẹ́mi ń lọ question yẹn káwọn èèyàn máa dáhùn o ẹni tó bá fẹ́ pè sí kíní mo lè allow èèyàn 3 péré ọlọ́pọlọ tí bá ti ṣetán màá fún yín ní nọ́mbà báwo ni màmá ṣe máa lóun yọ cabinet without bàbá Bánjí Akíntóyè níbo náà ti ń ṣerú ẹ̀ voice tèmi bọ́yẹ rí nìyẹn kò dẹ̀ lè change láyé wọ́n tún bínú voice mi wọ́n tún bínú orúngbọ̀n wọ́n tún ní mo rí bákan wọ́n tún ní mo ní kúrú náà lára oríṣiríṣi èébú nílùú òyìnbó àbẹ́ ẹ̀rí ìyàwó mi ni ẹ̀rẹ́ ni tí mo fẹ́ ní ẹ̀rẹ́ mi gangan fúnra mi ni kéèyàn worú mi yìí báyìí kọ́ ni mo ní kúrú náà lára àmọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ságà ni mo rí pé wọ́n fẹ́ gbé mi wọnú ìbọ̀dàwò ní yà síbẹ̀ ọlọ́pọlọ ló máa gbọ́ ọ̀rọ̀ mi bì ló máa type nonsense mi ní láti wo comment ẹni tí orí ẹ̀ bá pé nínú wa a mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ ó make sense nígbà tí a yọra wa yá wa mo ń respect ẹni o bọ́ gbogbo àwọn ajá tẹ̀ ń kó jáde fún mi yẹn wọ́n tó bẹ́ẹ̀ o èmi ò ní bá wọn pariwo ẹ fẹ́ sọ kí ní the blog I don't have time for that èmi nìkan obìnrin 4 wọn kò bò mí báyìí ní tọ́ba tẹ̀ ti tó 5 wọ́n ti tún wá lọ mú ajá wọn police dog tó máa ha bí amúgbó yẹn wọ́n ti mú yẹn náà join ni wọn sọ̀rọ̀ ọmọ Èkó wọ́n ọmọ oko tó pè lọ́mọ Èkó sọmọ Èkó ń ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn àwọn ọmọ Èkó tó dájú wọn ń jáde kan tiẹ̀ sọ̀rọ̀ ọmọ Èkó máa ń lẹ̀ ni àrífín náà fẹ́ tabawa la ń sọ̀rọ̀ Èkó ní ìmọ̀yọ ọmọdún ẹ̀ ò ń bú mi káàkiri ò ń gbé kiri mo rí tí brọ́dà mi náà gbé tán gbé àwa náà lẹ́nu ta lè fi sọ̀rọ̀ ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu mi ò ń ṣe tata toto mo múyàn mi pé ní ìtí ẹ̀ múyàn mi pé gan ọ̀rọ̀ dá lẹ́nu mi báwo lẹ ṣe máa wá yan cabinet ìyẹn ni mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá ní ọpọlọ nígbà tí àwọn tá a pè èèyàn tó jẹ́ olórí níbẹ̀ yẹn wọ́n tó 16 bọ̀ ẹ kàn rí war front ẹ rí bàbá àti Ìgbòho ìgbà tí Onítìrí jọ ni wà ní last year ahadi wọn sí mo rí yín Mike Bangbose ọmọ Èkó gidi ní ẹ torí mo rórúkọ yẹn ọmọ Èkó ń jáde wọn sọ̀rọ̀ flafla àwọn ọmọ Èkó máa ń silent ìwọ̀síná kọ̀ wọ́n kọ ẹ̀gbin ọmọ Èkó tèmi mọ̀ tí mo ń bá ní wọ́n pọ̀ ń bì nínú ìlú yìí wọ́n kọ ẹ̀gbin wọ́n dẹ̀ máa ń fi ọpọlọ sọ̀rọ̀ wọ́n dẹ̀ smart kò ṣe tó jáde tó sọ bí amúgbó kiri èmi wá wòó pé gbogbo eléyìí tó ṣe kò bá tiẹ̀ jẹ́ káwọn èèyàn rí ojú ẹ̀ tèmi bá dé kó sí wọn ti dá mi mọ̀ tí bá dé anywhere nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá lẹ́ni wọ́n dá mi mọ̀ wọ́n ò dá yín mọ̀ náà ẹ yé máa gọ sábẹ́ post ẹ má lọ sẹ́yìn post kẹ́ máa sọ̀rọ̀ ẹ bọ́ta síta gbangba question tí mo máa ń béèrè ni pé màmá no mi ìjà o peace ni mo fẹ́ o but màmá in any circumstances kankan beyond control yáyé kò ní power kankan láti yan cabinet màmá ló ti yan vice ó ti yan president ó ti yan interim imagine without bàbá tó lọ gba flag without bàbá tó register wa ní UN níbo ló ti ń ṣerú ẹ̀ ó mà lásán o wọ́n mà ní ká mórí wá kẹ̀ kí ló dé ẹgbà mí peace lèmi fẹ́ kí gbogbo wa máa ṣe ẹni pé bí ṣe ń sọ báyìí pé mo fẹ́ búyàn mo ti wò pé kíní wọn ti fẹ́ sọ di a room self declaration ni màmá wa ṣe thank you Fataye thank you room self declaration báwo lẹ máa lẹ fẹ́ declare Yorùbá ẹ jókòó sílùú òyìnbó ẹ̀dẹ̀ lẹ fẹ́ declare Yorùbá níbo náà ti ṣerú ẹ̀ ṣe ẹ kó rí bẹ́ẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ rojọ́ kankan o lè tún bú mi how you want kó tún bọ́ta kó bú mi o ní ó wà yìí tó bá fẹ́ búyàn kọ́kọ́ wẹ tó fẹ́ bú kí wọn náà wo ara ẹ̀ dáadáa èmi ò ní láti máa bẹ argue because mo rí pé o fẹ́ sọ kíní ìdí pé owó tó ń rí yẹn lórí òp ẹ̀bọ̀ èmi ti ṣépè síwájú àdàbí tèmi tí n bá gba owó rí màá máa fi sílẹ̀ kankan àdàbí tí n bá gba owó rí lórí kíní tí o tún ṣe pé mo tún ná owó mi mo tún ná owó ẹgbẹ́ tèmi
nígbà tó mú ọmọ ìyá wa mo mọ èyí tó jáde nínú group mi nígbà tó kú sister mi ẹyọ kan Mọ́remí onìkan ni máa ń pè Mọ́remí onítìrí ò ṣe Mọ́remí lọ́dọ̀ tiwa o I don't care Lady K ni Mọ́remí lọ́dọ̀ tèmi nígbà tí Mọ́remí gan tún kù nínú ibẹ̀ yẹn tí wọ́n fẹ́ fọmọ lọ́mọ lẹ̀ ṣebí lórí rẹ́ẹ̀sì iná mú ọmọ yìí sí sórí àwọn èèyàn pé ẹni tó bá tún bu kò yẹ ó yẹ ká jẹ́ ká rorí náà orí rẹ́ẹ̀sì iná mú sí Mọ́remí mo mọ iye tí ẹgbẹ́ mi fi lẹ̀ ẹ pé queen ní London ṣe mo pé ẹni tó ń jà fún níta kò mọ̀ ẹ tó wà nulẹ̀ Lady K ò sọ nǹkan kan tó against mi tí nǹkan tó against mi mo mọ iye tí ẹgbẹ́ mi kó sílẹ̀ Oòduà diaspora ọdún kẹfà rí ẹ tí bẹ̀rẹ̀ pé fẹ́ máa pariwo ẹ jẹ́ ká fọgbọ́n orí sí kìíní Oòduà diaspora ẹni táwa ti mọ ibi tó ń lọ ẹgbẹ́ tó ní agbára ni níwọ̀n bàbá ìjẹyà àpọ̀ àmà ní nǹkan tá ti prepare land fúnlẹ̀ Yorùbá ẹgbẹ́ mà lónìí kò máa ń ṣorúkọ mi kí ló wá dé tó yẹ pé ẹ fẹ́ declare kan ẹ gba àṣẹ lẹ́nu bàbá kò yẹ kó rí bẹ́ẹ̀ tíṣọlá bá jẹ́ onítìrí boy ó yẹ kó lo sẹ́ǹsì ẹ̀ orí ẹ̀ ò pé àwọn tó ń fọ pátá nínú ilé nìyẹn tíyẹ̀ bá ti ń gẹ̀ẹ́sì obìnrin ìwọ̀nba ni mi ò blame àwọn èèyàn tó fi sọ wípé àwọn ò fẹ́ kí obìnrin lead wa ní Nàìjíríà ó wá mú gbogbo àwọn tó jẹ́ olórí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yẹn fi ọpọlọ gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o bọ́ tí bá kọ kọ́mẹ̀ntì yín tí bá rí pé kọ́mẹ̀ntì yín yẹn kọ́mẹ̀ntì ebu ni màá report and I will block you I promise gbogbo kọ́mẹ̀ntì ni máa ń wo gbogbo ẹ̀ ni máa ń wo máa farabalẹ̀ tán kò bá tẹ́ ìtìrà wọ́n ti fẹ́ baṣọ ìjẹ́ wọ́n ti fi ọ̀nà kọ́ ẹ bá mi love and like kìíní wọ́n ti fi ọ̀nà kọ́ máa disturb kọ́ mi bẹ́ẹ̀ life yìí please love and like Wasiu love and like ẹ jọ ẹ love ẹ fi love sí mi báyìí Nikki B mo rí yẹn love and like wọ́n ti fi ọ̀nà kọ́ máa pé aago yìí àwọn fẹ́ kí n sọ̀rọ̀ wọ́n ti fi ọ̀nà kọ́ wọ́n ti pè lẹ́ẹ̀mẹ́ta tí mò ń tẹ̀ ẹ bá mi love and like ẹ jọ tó lọ tẹ́ bá fẹ́ kí n sọ̀rọ̀ yìí kanlẹ̀ kò sí báyìí máa declare Yorùbá nation without Baba Banji Akintoye bàbá ò tí ì kú náà bàbá wà láyé náà ṣé wọ́n máa ń dẹyìn ẹ̀dì àbí báwọn Yorùbá ṣe tó máa ń ṣe ni bàbá ò tí ì kú náà ẹni mo gbowó lọ́wọ́ APC wáyé táwọn APC wá ń tákù mi náà ẹ̀yìn yẹn já fo políwo táwọn yẹn bá ń sọ̀rọ̀ torí mo máa ń wò ó mo rí lórí kíní brọ́dà mi ibi tó ti ń bú mi brọ́dà mi màá dárúkọ Awúkoko èmi àti Awúkoko ò já ọmọ bàbá ọmọ ìyá ni wá a lè ti níjà tẹ́lẹ̀ ó ti lọ èmi ò tọ́rọ̀ bá ti lọ ó ti lọ nìyẹn a nílá máa lo pirate fúnra wa wọn ò gbẹ́nu ẹnìkan kan falágbàfọ́ lóòótọ́ mo lè sọ̀rọ̀ mo ní followers tó máa gbọ́ mi mo lè sọ̀rọ̀ mo rí táwọn èèyàn comment lọ́dà kíní Awúkoko ibi tí Ṣọlá ọmọ Èkó ti sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹni tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí réèsì yìí tí a bá máa ṣe kíní á láti jókòó nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹjọ́ tó lọ lọ níbo lẹ fi bàbá chief imam Yorùbá sí ṣé bàbá yẹn mọ̀ ń pa ẹ dá mi lóhùn o bàbá chief imam Yorùbá ṣé bàbá yẹn mọ̀ ń pa gbogbo àwọn tó strong àwọn group kan wà tó ń pè ní ilé agbára Yorùbá ṣé wọ́n mọ̀ ń pa wọ́n tún wá ń wọ ẹ wá múra yẹn wá ń wọnú gúrùpù ẹjọ́ tó lọ lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ tèmi ni o ọ̀dọ̀ tèmi ni o ẹ má bínú gbogbo èèyàn lọ́dọ̀ tèmi o Dúpẹ́ Onítìrí Abíọ́lá ò ní ẹ̀tọ́ kankan láti declare Yorùbá nation wọ́n fẹ́ bà ṣẹ́ yẹn jẹ́ fún wa ni lọ́dọ̀ tèmi ó dàbí pé ìyá yẹn gan mo ń sọ ni o mi ì sọ pé òótọ́ o bọ̀ lọ́dọ̀ tèmi ó dàbí pé wọ́n plan ìyá yẹn sáàrin wa gẹ́gẹ́ bí olóṣèlú torí wọ́n ṣe olóṣèlú ìṣolóṣèlú 2015 Dúpẹ́ Abíọ́lá jáde náà nígbà tá a ti wá ń sọ̀rọ̀ yẹ èyí tẹ́ ẹ ponú ìjọ ọ̀lẹ́ wa ti rí Dúpẹ́ Abíọ́lá kó tako ọmọ ọkọ ẹ̀ ṣèbó olóṣèlú ni ìjọ ọ̀lẹ́ ní kó tako ọmọ ọkọ ẹ̀ kó tako ọmọ ọkọ ẹ̀ ẹni Dúpẹ́ Abíọ́lá olórí accepted why should tó fi lọ ṣe kíní yẹn fúnra ra ẹ̀ wáyé tí bàbá Bánjí àrọ́wọ́ gbogbo kábínẹ̀tì tó lọ yàn ó ṣe lọ yàn wọ́n ní àwọn títí ẹ̀
gbogbo gọ́vnà tán ló wà lọ́ndà kínní gbogbo ẹ̀ láti gbọ́ o bọ́njọ́ tọ́rọ̀ bá máa jáde a máa sọ àwọn òṣèlú tó ń sọ tẹ́ ní rí nǹkan kan mú bẹ́ẹ̀ tábàlà fẹ́ gbalẹ̀ bàbá wa ṣé èèyàn kan máa ń gbalẹ̀ ni tí èèyàn kan bá láà fẹ́ dúró gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjire a fẹ́ ṣe bí àgbájọwọ́ ṣe bóyá káàjọ wà báyìí ni ẹ wá fẹ́ sọ kí ni ẹ di blog mọ́ wa lọ́wọ́ ẹ wá ń ju kiri ẹ wá sọ ní nǹkan tó yẹ pé ẹ fẹ́ àwọn olóṣèlú bú èmi wọ́n ń gbé mi ṣépè ẹ̀yin tẹ́ tó wá jẹ́ Yorùbá nation tó bá yẹ pé nǹkan kan náà rèsì kan náà lájọ ń ṣe ní hold on hello sí ààrẹ nìyẹn. Ààrẹ ni orí ètò ni mo wà báyìí o. Òkè orí ètò lẹ́wà. Ẹ jọ ṣe rí kémi tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ gbà mí láyè nǹkan tó bá wùn mí ni mo lè sọ. Irọ́ o ní ìgbà ẹni sùúrù ẹni sùúrù brọ́dà mi ní ẹni sùúrù ẹ máa gbọ́ ẹni sùúrù ṣe rí gbogbo èèyàn máa ń gba ayé kéèyàn máa búyàn èmi ò fẹ́ kéèyàn búyàn lórí ètò tèmi mi nígbà. Àwọn kan gbà wọ́n láyè láti bú ẹ̀mí lórí ètò wọn. Èmi ò wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni brọ́dà mi. Àwọn èèyàn kan gbà wọn kan láyè láti bú Ìgbòho lórí. Brọ́dà mi ẹ jẹ́ ká ṣe báyìí. Láti bú bàbá Akíntóyè program wọn. Ẹ jẹ́ ẹ máa gbọ́ ẹ lè sọ̀rọ̀. Brọ́dà mi ẹ lè sọ̀rọ̀ sí wọn ẹ má jẹ́ káwa ṣe bí ọ̀bọ. Ó yẹ sọ bọ̀ mi ìfẹ́ kẹ búyàn kankan ẹ kàn lè máa fi díẹ̀ ránṣẹ́ sí wọn kẹ máa já wọn lẹ́ẹ̀kan náà ó yẹ sọ̀rọ̀. ṣẹ́rí Yorùbá nation yìí àti fọ́lò gbogbo spíkà tó wà lórí àwọn Yorùbá nation kò sí spíkà kankan tó wà lórí Yorùbá nation yìí tí mi ò mọ ọ̀rọ̀ tó ń sọ àbí nǹkan tó ń ṣe lórí prógrámù wọn on a daily basis gbogbo ẹ̀ mò ń wò. Ṣẹ́rí nǹkan ẹyọ kan tó dùn mí jù tó dùn mí dínú ni pé ó dùn mí torí pé mo lọ́ọ̀fù olóyè Sunday Igboho mo wà lára ènìyàn tó jẹ́ pé nígbà tí olóyè Sunday Igboho fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá nation mo wà lára tó sọ pé máa yẹ lọ sí wrong channel mo wà lára tó rò torí pé mo mọ̀ pé Yorùbá ọ̀hún pẹ́ fi fi ṣú yàn. Wọ́n ti fi bí iṣu already ó kàn lo duplomacy Yorùbá ni. Tó bá jẹ́ pé kìkì Fúlàní ló lépa iye ó máa pọ̀ gan ju pé ó gbá front league ní Yorùbá nation yẹn nítorí pé kí ni ẹ wò ó sì nǹkan ṣẹlẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ olóṣèlú kan ọkọ̀ sáré fíláṣì owó díẹ̀ sínú sísáàrí àwọn ọ̀dàlẹ̀ kan wọ́n dẹ̀ fẹ́ máa yẹpẹrẹ Sunday Igboho. Thank you brother mi God bless you mo kí í fún yẹn. ẹ tó jẹ́ pé èèyàn kan bí 1 million ní bùbá ti tiẹ̀ ní bùbá ẹ̀ bùbá bí tó wà gbogbo ẹrú àwọn tó yẹ kó níbẹ̀ yẹn ṣọ́ bí ìdá ẹ̀ níbi tó ṣe wà ní lọ́dọ̀ wọn bí ìdá ẹ̀ kó la inú ẹ̀ kó sọ̀rọ̀ sí Igboho. brother mi àní ẹ má bú wọn èmi ò fẹ́ bá ọ̀bọ wọn jẹ́ wúrà. Brother mi omorizin dinisuru brother mi omorizin sórí wọ́n ní nǹkan kékeré ni bàbá fi ju ọmọ lọ nǹkan díẹ̀ kọ́ ni bàbá fi ju ọmọ lọ sórí tẹ àwa bá gba àyè tí bá gba. ẹ sọ pé mama onítìrí sọ pé 2022 rẹ di àwọn declare ẹ jọ ṣé èèyàn máa ń declare bẹ́yẹn online ó declare online lórí iṣẹ́ ìṣòro kórìbẹ̀ ó declare Yorùbá nation ṣé ok nígbà tó sọ pé ok mo ti declare Yorùbá nation ẹ jọ sá ṣé ní Nàìjíríà Buhari kọ́ sí ní president wa ni. confam. Lagos state Sanwó-Olú kọ́ sí ní governor wa ni. Kí ló change kí ni declaration mamoniti ni tó lóun declare tó ní interim government òun ti dé ẹjọ́ ibo ni ọ́fíìsì wo ni wọ́n wà. Ẹ imagine iye onídùúgbò onítìrí ó ń tú sí kábínẹ́ẹ̀tì. Àbí Buhari house ni àwọn interim Yorùbá wà àbí lọ́dọ̀ Baraka àtijọ́. Òun ni àwọn interim yẹn wà. Òun náà mo ń sọ fún àwọn kábínẹ̀tì ẹ̀dá ó yẹ kí ló ṣe NTA Yorùbá aṣáájú NTA channel 7 tó jẹ́ ti Yorùbá adẹ̀ní galaxy tó jẹ́ ti Yorùbá. Bẹ́ẹ̀ni. Wọ́n ní wọn
ló gbé àwọn interim yẹn jáde pé this is our Yorùbá nation interim. Níbo? Ẹjọ́ inú tí o bá ṣe pé ọpọlọ ṣọlẹ kórìí bẹ́ẹ̀ ó ti jòrò. Àní ẹ má bu brother mi, èmi ò fẹ́ aláwọ̀ ebú bí. Brother mi, let me ẹ má gbọ́, ẹ ní sùúrù, let me tell you this. Ẹ mọ̀ ní sì tí mi kì í fẹ́ kẹ́ bú èèyàn, kí n fẹ́ kẹ́ bú ṣe kórìí bẹ́ẹ̀ ń bì. Àní nǹkan tí èmi fi jù wọ́n lọ, òun lèmi fẹ́ ṣe yìí. Ṣé rí ẹni tó bá máa comment ń bì báyìí, ẹ sọ nǹkan tí bó ṣe yẹ kí kinní yẹn lọ. Ṣé rí tá bá ń bú wọn because àwọn tẹ́ ń bú yìí wọn ò ní show mi náà máa tún tẹ̀ bàtì, èmi náà máa ju búlẹ̀tì sí. Nítorí tó bá ti pe Aare Almaroof báyìí sí. Ẹ máa gbọ́ tó bá ti pe Aare Almaroof báyìí, tó bá jẹ́ 300 ló wà lórí show before you know it, tó ti wọ 1000. Èmi náà dẹ̀ fi ń pa, èmi tó fi ń pa ìgangan lolódodo. Wallahi tallahi wọ́n bí láì, ẹ wo ogun lélẹ̀. Èmi tí wọ́n fi ń pa yìí, ìgangan, èmi ni olódodo. Brother mi, mo lè fi gbogbo nǹkan tí bá ní nílé ayé mi pátápátá, mo lè fi búra sí. Wallahi tallahi wọ́n bí láì, Mùsùlùmí ni mi o, but ilé bàbá tó bí mi Ògún náà bọ̀, mi ìdẹ̀yẹ, tó bá gbé nǹkan òṣàwálù mi, màá ṣe. Tó ti yé yín. But gbogbo tí mo ní ní ayé mi, èmi tí mo jẹ́ confirm, ẹ lè má mọ̀, àwọn èèyàn lè má mọ̀, but èmi tí mo jẹ́ confirm nínú Yorùbá nation, èmi gangan ló ń pè lọ́dàlẹ̀ everywhere báyìí. Wọ́n wá ń pè ọ̀dàlẹ̀, wallahi tallahi wo brother mi wo Kùránì lélẹ̀, èèyàn ń fi Kùránì búra lásán. Mo fẹ́ káwọn èèyàn screenshot àárín yìí. Àdàbí tó bá yẹ pé mo gbá brother mi dúró ní sùúrù, brother mi dúró. Àní brother mi ẹ dúró ná. Àwọn èèyàn máa ń sọ pé why are you bringing Quran? Mo mú Quran yìí jáde. Àdàbí tó bá ẹ bá gbọ́, màá jẹ́ kẹ́ sọ̀rọ̀ o. Ṣé rí Quran tí mo mú jáde yìí? Gbogbo àwọn ẹ̀gbọ́n mi, àwọn akéwùgbà gòdù, bàbá mi náà jẹ́. Gbogbo àwọn àbúrò mi tó jẹ́ Mùsùlùmí. Bí ṣe wà ya Ààrẹ ni mí ní mọ́ṣáláṣí wa ń bì báyìí. Ààrẹ àdínì. Quran tí mo mú dání yìí, mọ́ṣáláṣí ni mo ti gbà. Ẹ wo orúkọ mi rè kàràgbà. Quran yìí, àdàbí tó bá yẹ pé èmi mo ń fù yìí, Aare Almaroof, ọmọ Ọ̀yọ́ Aláàfin, àdàbí tó yẹ pé mo ti gba 1 naira rí ní ẹ máa gbọ́ ọ̀nà méjì ní fẹ́ pín sí o. Tó yẹ pé mo ti gba 1 naira rí nínú Yorùbá nation tí mo ná sápò ara mi. Àdàbí tó yẹ pé mo ti wá gba 1 naira nínú àwọn APC tí mo ti ná sápò ara mi. Ní gbogbo ẹni tó ń dárúkọ mi tó pè mí lọ́dàlẹ̀ ní ayé wọn ò ní bàjẹ́ kọ́dún tó parí. Wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rí ọ̀nà gbégbà nítorí pé kíní yẹn ń ká mi lára. Èmi tí mò ń fi ojú ara ṣe Yorùbá, àwọn kan ní ṣekúṣẹyẹ ni mí. Bọ̀ gbogbo ẹni tá a bá bí nínú obìnrin, bóyá fàbẹ lánìdí ni o, bóyá o jáde lójú ara ni o, bóyá o jáde ní ẹni àwọn ló ti jáde o, tó wá ń parọ́ mọ́ èmi Aare Almaroof lórí pé mi ò gba kọ́bọ̀ rí, mo tún ná owó mi lórí Yorùbá nation yìí. Àdàbí Quran ni máa dá fún ọ. Àwọn èèyàn máa rò pé mo ní Quran lórí ìgbàgbọ́ ní, mo nígbàgbọ́ lórí Quran, bẹ́ẹ̀ ni mo gbàgbọ́ lórí nǹkan ṣẹ̀báyé. Àdàbí tó wá pé mo gba owó lọ́wọ́ olóṣèlú, àbí mo gba owó wọn, kódà tí bá gba owó wọn fi ra blọọkì rí, tí wọ́n sọ pé mi gbowó èmi fi parí ilé mi. Àdàbí mo mọ̀ ṣoṣo yìí, àdàbí inú mi wá dùn bẹ́ẹ̀ débẹ̀. Àdàbí ló máa dà fún oníkálukú wọn. Mi ní sọ ju yẹn lọ, brother mi máa sọ̀rọ̀ yín lọ. Now, kọ́là kan pè sórí show woman yẹn. Abọ́sẹ̀dé ó tọ́ ni náà, wọ́n ti fi police intervention sí. Wọ́n ti fi olóṣèlú sáàárín yìí. Ó ní bàbá Akíntóyè fẹ́ tàn wá wọ 2023. Ó láwọn oníbàbá Bílóyè kan get out pé màmá onítìrí 2022 ní tiwọn. Pẹ́sọ̀ tí màmá onítìrí làwọn fẹ́ tẹ̀lé ní 2022. Àwọn ò bá wọn ágìú, brother mi, àbá wọn ágìú. Ó ní màmá onítìrí làwọn fẹ́ tẹ̀lé. Okay. Ọwọ́ aṣọ lórí ṣóòṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn tó ṣe ń bú bàbá tó ń bú Ìgbòho, obìnrin yóò lè kọ́ṣọ́ wọn. Ẹ wá mọbi tóbìnrin ti fọ́nbù, ṣé mọbi tó ti fọ́nbù? Ó wá lọ gbé lọ yálé kan. Mo rí. Ẹlẹ́nu yámayàmá yẹn. Mo rí. Wá gbé wá sórí prógráàmù ẹ̀. Lẹ́kọ̀ọ́ tó yẹ pé ojoojúmọ́ ló ń bú bàbá, ojoojúmọ́ ó pè ìjọba ó pè Ìgbòho ní illiterate. Inú bí mi, mo ní máa yí láyà ó pè Ìgbòho ní illiterate. Mo wá wò pé wọ́n lẹ́kọ̀ọ́ fúnra rẹ̀. Àǹfààní wo ló ṣe fún ọmọ Yorùbá rí? Ẹ tẹ wá mọ nǹkan tó brother mi. Ló ṣe fún àwọn ẹbí ẹ̀ kọ̀ọ̀kan fẹ́. Brother mi, ó wá mọ nǹkan tó wọ̀ sí ibi tí lẹ́kọ̀ọ́ yẹn. Ó kàn ń dùn mí fún. Máa gbọ́. Àwọn pípọ̀ yìí, ọjọ́ kí ìbọn, ọjọ́ kó lose a lot. Brother mi, ní sùúrù.
brother mi ní sùúrù lẹ́kọ̀ọ́ tó ń sọ yìí àjọṣọ lọ ṣe rálì Yorùbá ní Kútọ́nù nígbà tí wọ́n mú Ìgbòho bọ́bọ́ iná wà lára tó sọpọ́tì wọn tó gba máìkì tó wọ sútù tí ò délẹ̀ tí ò dókè ó yà mí lẹ́nu bí ṣe rí pé mo wá rí pé ó dàbí pé wọ́n ti fi òṣèlú bọ kíní yẹn tó dílé kan yẹn nobody tó mọ̀ ó kò jáde from nowhere ni o ó support Yorùbá nation yìí o ó kò jáde from nowhere mo ṣe á rí pé wọ́n ti òṣèlú bọ̀ tí ó bá yẹ pé ẹ ti òṣèlú bọ kíní gbogbo ẹ̀yin tẹ́ bá wà nídìí kíní yìí pé kí Yorùbá má kanlẹ̀ ayé yín ò ní dáa ọ̀run yín gan ò ní sunwọ̀n ìdó dùn mí gangan nìyẹn tó bá ń bú mi lórí show ṣe bó brother mi I stop you ẹ máa gbọ́ mo stop yín lórí pé kẹ má bú èébú àbí mo stop yín lórí pé ẹ má bú yàn bó ṣe yẹ ká máa ṣe tá a bá fẹ́ kí Yorùbá ní sọ́dá ni brother mi ẹ jẹ́ ká gbàgbọ́ ẹlòmíì hello caller. Ló mú wa ń bẹ̀ ẹ jẹ́ ká gbọ́ tí ń sà. Èmi ni orí show ni mo wà o. Aare Almaroof. Orí show ni mo wà. Ṣé fẹ́ sọ̀rọ̀? Ok, ìjọ mẹ́ta ni ẹ sọ̀rọ̀. Brother mi. Ok, bọ̀dé ẹ má búyàn kankan ẹjọ́ tó lọ lọ́hùn. Ẹ má bú ẹ̀yàn. Ẹ̀yin náà mọ̀ pé mi ò kí ń bú ìyàwó orí òótọ́ la jọ dúró sí. Ó yá. Àwa tá à ń ṣe Yorùbá nation àmọ́ tá à ń ṣe yìí. Mo fẹ́ ràn yín lọ́wọ́ lórí wàhálà lórí iṣẹ́ tẹ̀ ń ṣe lálẹ́ yìí ni. Ó yá. Okay, now because ṣẹ́rí àkọ́kọ́ náà àgbà oníṣòwò bí èwe. Ṣẹ́rí gbogbo àwọn tán kó tán pariwo ni ẹ má wulẹ̀ dẹ́nibọ́dì wọn lóhùn. Ìtọ́ ẹ̀ lèmi ò ṣe fún wọn. Ẹ má wulẹ̀ dá wọn lóhùn ẹ gbà pé gbígbó ajá ni. Okay, so ìyẹn ni ṣẹ́rí omi ti tẹ̀yìn wọ gbé ìrìn àjò yìí lẹ́nu ti tójọ́ mẹ́ta. Okay, so ṣẹ́rí àwa tí à ń fi òtítọ́ rìn tàbí ń fi ahọ́n ńlá omi àwa ni kẹ́ ẹ jẹ́ ká wára wa rí. Ṣẹ́rí kó tó di pé ọ̀rọ̀ yìí dà báyìí ní àwa náà ti ń ṣe àfẹ́rí ti ṣe gbogbo èmi bí ìfúrú pé kò ṣe gbogbo alẹ́ ká kó platform síta bí olú ọ̀rán bẹ́ẹ̀ mo máa ń sábà sọ pé ẹ̀yin tẹ́ jẹ́ microphone tẹ́ bá gbàgbé mo máa ń sábà sọ̀rọ̀ yẹn. Now tí gbogbo wa bá nípa tó máa gbẹ̀yìn ẹ̀ lẹ́yìn. brother mi ẹ dúró Bashiru Mustapha mi ò ní block ẹ bó ó yà mí lẹ́nu bó lè make statement pé wọn ò bú bàbá Bánjí Akíntóyè ọ̀sùn ẹ kó rí bẹ́ẹ̀ ṣó lè fi ìgbésí ayé ẹ búra sí kó dẹ̀ ṣẹlẹ̀ bọ́ ẹ lójú ẹsẹ̀ wàá lọ wo ni kó bá sọ ọ̀rọ̀ tí ò mi ní block ẹ bọ̀ búra sí pé wọn bú bàbá yẹn lórí iṣu ẹ bá sọ lọ brother mi. now ìyẹn ní àtìgbà tí omi ti tẹ̀yìn wọ̀ pé mo sẹ́ǹdì máa make mention lórí platform yìí lálẹ́ because adé ìkórìtà kan tí a ń láti kí sásara bàgbó bí orin kan tó máa ń kọ lọ́yọ̀ọ́ nígbà àtijọ́ wọn á ní ẹsọ fálejò kó lọ ẹ kí sásara bàgbó àwọn máa lè àwọn tí sorry mi fẹ́ sọ̀rọ̀ tó lọ síbẹ̀ yẹn má bínú àwọn tí wọ́n kì í àwọn àsáwọ̀ tí wọ́n wà láàrin wa gbọ́dọ̀ jáde ìkọ̀rọ̀ ìlú la ti ń ṣèlú èèyàn díẹ̀ ló ń ṣèlú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló ń gbé ayé ló bàjẹ́ wọ́n balẹ̀ jẹ́ mọ́ wa lọ́wọ́ ni. tó yẹ wá ń sìn now ohun tó èmi sẹ̀ dé láti Nàìjíríà ni mo fi sọ fún yín pé mo lọ silently none of gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ agitator tàbí tẹ́ ìgbójú sálẹ̀ mọ̀ pé mo lọ sí Nàìjíríà mo lọ sí Nàìjíríà silently láti lọ mọ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mo ṣe wọlé last week ni mo ní report tí mo fẹ́ fún yín mi mọ̀ pé lè ní máa bá lẹ̀ but kí n tó lọ yẹn mo wá send àròkọ rẹ send the program kan sí mi mo wá dá àròkọ rẹ lò mo wá fún ní voice note 10 minutes kan mo made mention orúkọ yín nínú ẹ̀ mo wá sọ àwọn ọ̀rọ̀ kan mo ní ẹgbẹ́ ìgbésẹ̀ yìí kíkiní yìí ó tó bàjẹ́ n táwa ń gbọ́ lẹ́yìn ò dáa kíní yìí fẹ́ bàjẹ́ àròkọ tó bá ń gbọ́ yín tàbí kẹ́ tàgẹ̀ ẹ lóko mi Ọlábọ̀dé parọ́ kan. àròkọ yọmí ni. ọ̀sẹ̀ tó tẹ̀lé ni wọ́n gbé bàbá wá sí orí program bàbá Akíntóyè ni wọ́n ní kí bàbá wa búra ṣé ẹ mọ̀ pé látìgbà tí wọ́n ti ọ̀rọ̀ oníbúra ti dé lọ́rọ̀ nìkan ti dàrú. èmi náà lò bẹ́ẹ̀.
èmi náà rò bẹ́ẹ̀. so no bó ṣe ní nìyẹn ààrẹ gbà pẹ̀lú mi bí mo ṣe ń sọ kò sí kó tó fẹ́ palàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ mo ẹ sọ fún ìṣèlú gbogbo yín lẹ́ ń sọ̀rọ̀ gbogbo yín ẹ pátápátá ni mo máa ń bá sọ̀rọ̀ underground gbogbo yín lẹ́mọ̀ ṣùgbọ́n a ò lè máa pariwo gbogbo akọ́lá máa bọ́ síta à ń fi ọ̀wọ̀ àìfagbafẹ́ nìkan lọ̀rọ̀ tó délẹ̀ yìí. Oh, please, number to call. Hold on, brother. Me number to call is +202 855 1748 +202 855 1748. Ẹ máa sọ̀rọ̀ mo gbọ́. Àwọn àgbà wa dáhùn mí ní pẹ́ torí ẹlòmíì àwọn àgbà wa dáhùn wọ́n ní ìkáàtì tó ti kọ́ bá ṣe tó bá dáa. Ààrẹ ṣé kí n continue. Ẹ continue, mo ń gbọ́rọ̀ yín, gbogbo èèyàn ló ń gbọ́rọ̀ yín. Àwọn àgbà wọn dáhùn wọ́n ní nǹkan tí obìnrin bá ṣe tó dáadáa wọ́n ní ó ṣèṣì ni. Ìgbà I'm very sorry èmi ò kì í ṣe pé bóyá pé kì í ṣe pé a fẹ́ rubbish effort everybody. Ṣùgbọ́n nígbà tí màmá yìí nígbà tí ìyá onítìrí dé. Kò wá wà lẹ́dà. Ìyá onítìrí yẹ kó gbéra wọn kalẹ̀ bí ààrẹ. N ló jẹ́ kí n sọ pé àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé ogun ṣì báwọn kan náà bá ń bẹ̀. Lóòótọ́ ẹni tó kọ́kọ́ débi òkú adẹ́tẹ̀ òní ò ríbi tó dáa gbámú ẹ̀yin sì dé sí ẹbí kálukú sẹ́yìn ẹ ti wá sọ́tún ẹ ti wá sósì ẹ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ ń béèrè kí wọ́n á da yín lóhùn wọn kì í ṣe bẹ́ẹ̀ torí ìbéèrè tẹ̀ béèrè ni pé ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ àwa tá a jẹ́ ọmọ bíbí ilẹ̀ káàró òjìrè amọ̀ra wa tí ìyá onítìrí ò bá gbé òṣèlú wá kò yẹ kó lo ìjọba tó lò yẹn fẹ́ tó pàwà ni wọ́n ń pè é mi ò kí ń fẹ́ lo èdè lédè but kò yẹ kó rí bẹ́ẹ̀ ó sì ti wá rí bẹ́ẹ̀ nìyẹn now ẹ jẹ́ ká wá nílẹ̀ àwọn baba wa láyé àti kí wọ́n máa ń mẹ́mu àwa fẹ́ omi lójú ká tó mú ká mọ́ bá mu ìtùnú. Bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ mu gàrí náà wọ́n wá fẹ́ ojú ẹ̀. Ajá omi orí anyway náà mo da yín mọ̀ lánàá lórúkọ lọ́sẹ̀ tó tó dòru. God bless you. Mu gàrí náà ajá omi orí ẹ̀ kú ká má bàa mú ìdọ̀tí mọ̀ àwa ajá omi orí gàrí kúrò sí i à fẹ́ ojú omi sẹ́yìn sí i ká bá má bàa mu ìtùn mọ́ ẹ mú ìyẹn wá di àtúngún ọbẹ̀ wá di àtúnṣe ìyẹn bẹ́ẹ̀ yẹn now lórí race mo ṣẹ̀dé láti Nàìjíríà àni mo sọ fún yín ẹ orí platform mi mo tún kọ́ máa sọ̀rọ̀ mo kàn ń gbọ́ gbogbo tó ń lọ lórí afẹ́fẹ́ yìí tí a bá máa declare ẹ táàgì bàbá Akíntóyè pẹ̀lú tí mò ń sọ yìí mo wà ní Nàìjíríà for 45 days mo dẹ̀ ní ìlú káàkiri mo tọ́ angle and cream of ilẹ̀ káròjire mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n lè ṣe ṣẹ́rí tẹ́ bá la máa declare àkọ́bí tó parí ẹgbàgbẹ́ ìrọ̀ là ń pa ok no ṣe rí torí pé ohun tó wà nílẹ̀ yìí sìn 2023 ló wà nílẹ̀ ilẹ̀ káàró òjìrì gangan wọn tí ìmọ̀ britain lọ so tí ọdẹ wa ò bá ní talẹ̀ lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ wa gbà sùúrù gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílé pátápátá ni mo fi ẹsẹ̀ mi ò drive car for minutes mo gún ọ̀kadà bí ará ìlú mo gun kábúkábú mo gun tricycle kò sí nǹkan tí mi ò ṣe tán láti mọ kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ lọ gbàgbé ẹ má jẹ́ kán yí wa lágbòdà sí náà mọ́ àwọn kò mẹ́sẹ̀ tó wà láàrin wa nìkan jáde mo ń lo orí platform yìí láti sọ̀rọ̀ yẹn lálẹ́ yìí. Thank you brother mi. because ohun tó ń ṣẹlẹ̀ ni wípé àwọn ènìyàn gangan ṣẹ́rí àwọn táwa ní diaspora la rí náà ọ̀pọ̀lọpọ̀ 98% of àwọn èèyàn tó wà nílé náà mọ̀ nǹkan kan. tẹ́ ẹ bá wá fẹ́ máa dáhùn èèyàn lóhùn ṣẹ́rírú àwọn bíi ọbọ̀ ìkan báyìí Saheed ọmọ bọ́tà ọmọ kan báyìí mass burial àwọn boys yẹn ẹ lè listen sí wọn ṣùgbọ́n anything beyond that ààrẹ ajalongo òdodo ọ̀rọ̀ mo sọ fún yín yẹn. I know. Àwọn tó kù tẹ́ lè gbọ́ anything lẹ́nu wọn ajá lókù tó ń gbó nítorí pé irọ́ pátápátá lọ́pọ̀lọpọ̀ wọn ń pa. ní October 10 tí wọ́n ń ṣe birthday olóyè Sunday Igboho mo sùn ní about 500 meters to ilé Sunday Igboho mi ní júwe ẹ̀ nígbà tó dọjọ́ kejì mo kọjá ń bẹ̀ láti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn Fúlàní tó ń plan sí junction lẹ́ẹ̀ látòrí express mo wọ bẹ̀ mo débẹ̀ mo rìn bẹ̀ báyìí mo ní report tí mo mú wá mi ìmọ̀ pé ilé náà ni màá tún bá nínú ilé kí ló ń ṣẹlẹ̀ ni wípé a ní láti kíyèsára kò nígbà tí àwọn Awólọ́wọ̀ náà gba independent kò kì í ṣe gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n tẹ̀lé wọn ṣùgbọ́n tí ẹ̀rí pé àdé ń pariwo ìṣọ̀kan yìí all the time à ń sọ pé ẹ jẹ́ ká padà wá bàbá bá ti dàgbà àwa ọ̀dọ́ tí a tẹ̀lé wọn àwa láláti ṣiṣẹ́ yẹn
ṣùgbọ́n nígbà tí àwa gangan tó jẹ́ pé púpọ̀ wa nígbà tó bá gbowó tán fi ń kóra tó ń pariwo lórí ẹ̀rọ ayélujára nígbà tó bá gbowó tán fi ń ṣe tó wù wọ́n nítorí pé ẹ fẹ́ followers but ẹ má gbàgbé ẹ máa rántí pé mo máa ń sọ ní gbogbo ìgbà wípé. èmi tí mi wàá gbowó náà wá ń pariwo mọ́ mo ti fún wọn lépè èpè yẹn bóyá máa rí ní ẹlẹ́ni ajé yìí. olóòótọ́ ọdún ní kàdúrà rẹ má jẹ́ kó dùn ẹ̀ mọ́ mo máa ń sábà sọ fún yín tó fi eyín sìn ẹ má jẹ́ kó dùn yín mọ́ tó fi eyín sìn nígbà tó bá yá a máa da wúrà nínú iná a máa fi iná sí nǹkan tá à ń kó jọ eléyìí tó bá jẹ ewé bó mẹ́yìn náà máa gbé dànù ní òkúta nìkan ló máa dúró nínú iná ẹ lọ dúró ẹ má yẹ nínú mẹ́sẹ̀jì mo fún ààrẹ fún àròkọ rẹ́gbà yẹn mo ní kó lọ wò ó nǹkan ti ń change because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ní ti ọ̀rọ̀ ẹ̀sìn tó wà lábẹ́ ọ̀tọ̀ wá ní ti wípé èmi ló kàn. please mo ti pin the number now nìyẹn lásán àlàyé mo ti pin number ẹ máa sọ̀rọ̀ lọ́gbọ́n rà mí. tó fi wọ náà bẹ̀bí tó fi wọ gbogbo àwọn àdúgbò kan lẹ́kọ̀ọ́ mú rìn torí pé mo fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ nítorí pé gbogbo ariwo tá a fà yìí. so yìí ti kọjá 1 hour o. so ti ẹyin sìn so nítorí náà kí n dá ọ̀rọ̀ yìí dúró kí ẹlòmíì náà lè sọ̀rọ̀ kò tí ì sí bọ́dà mi ẹ ṣe dùn thank you a máa sọ̀rọ̀ láfẹ́ ètò ẹ pè mí. no problem. ṣé wàá rí kókó bí tèmi ń lọ sìn ṣùgbọ́n mi ìfẹ́ kí sòó yìí pé mo ti ní mi ìfẹ́ kí sòó mi máa ju 1 hour plus lọ 1 hour gangan mo fẹ́ bọ̀ tó ti lè ṣé ibi tí mo lọ ìyá onítìrí bàbá mi Adéyẹmọ Sunday Igboho ọmọ aládìkún ọmọ ládé ńládé aláàfin òládé ọmọ ọpọlọ ṣe 9 àdínkún mo kí ẹ bàbá ẹ má tan olóyè lọ pa ẹni kí olóyè gẹ́gẹ́ bí nǹkan tí Dúpẹ́ Onítìrí sọ wọ́n là ń pe olóyè pé kó lọ declare wọ́n mú èèyàn wọ́n ṣẹ̀ṣẹ̀ fílẹ̀ sí ìlú onílù ẹ kàn ní kó lọ sí Nàìjíríà kó lọ declare ẹ fẹ́ fà á lé àwọn olóṣèlú lọ́wọ́ gbogbo òjé yẹn ló yé wa a wà lọ́dọ̀ olóyè àwa gbọ̀ngàn tó wá láti Amẹ́ríkà àjókòó ara àwọn tó ń pè wọ́n ń pè wọlé ń polóyè pé kán ṣọ́ra fún àwa nígbà táwọn ọmọ ibà àṣejọ dì í gbogbo ẹni tó bá ń sọ tí ò bá mọ̀ èmi àtolóyè á ti wára wa kan o ẹbí làwa o ẹ̀yin nìkẹ́ sún sẹ́yìn o wọ́n tó bá mọ olóyè lérèfé bí a ṣàlàyé fún yín oríkì kan náà lóríkì wa a dẹ̀ ti wádìí orí ilé wa yẹn a dẹ̀ ti rí pé nǹkan kan náà ni wa olóyè wa ń ṣe dìndìnrìn ìyẹn Ìgbòho ṣà Sunday ọmọ Adéyẹmọ Sunday ọmọ Adéyẹmọ ò gọ̀ débi pé èèyàn máa mú aṣọ wá fún ẹ kọ́kọ́ parọ́ ẹ sọ fìlà tó mú wá fún yẹn o kò gbọ́dọ̀ wọ̀ o aṣọ tó wọ̀ yẹn kò gbọ́dọ̀ gbọ́ o ẹ máa wọ́n tó wà ń bẹ̀ ṣó lóye wá jẹ́ dìndìnrìn ni àwa tá àti ẹ̀ ní nǹkan tó olóyè a gbọ́dọ̀ ríru aṣọ ẹ̀ka má mọ̀ pé ẹ ti tẹ̀ nǹkan bẹ̀ ẹ dá padà síbi tẹ́ ti gbé wá a tó ń bọ̀ sí olóyè ojúmọ́ kan oògùn kan ó ń jí bẹ́ẹ̀ ló ń sà á kò bá yín sọ ó ní Christian ni wọ́n nílé bàbá òun but ojúmọ́ kan oògùn kan bó ṣe ń jó bẹ́ẹ̀ ló ń sà á kò síjọ́ kan tí ò jó oògùn gbogbo ọjọ́ tá a fi wà ń bẹ̀ 10 days la fi wà ń bẹ̀ a lọ bí kankan àrìn wọn lùdú yín díẹ̀ a rí gbogbo wèrè tẹ́ ń ṣe ẹ wá yẹ ń sọ̀rọ̀ advice mi fúyẹ Onítìrí ẹ kọ́pì bíbá Dúpẹ́ Onítìrí pẹ̀lú gbogbo àwọn ẹtọ́rẹ́jì ẹ̀ àti gbogbo àwọn ẹgbẹnusọ tẹ́ wà lórí gúrùpù káàkiri àtàwọn gúrùpù àjẹtọ́lẹ̀ dálẹ̀ ẹ̀ lè ṣe nǹkan kan fáwa o Dúpẹ́ Onítìrí ó bẹ́tà kó o pe bàbá wa Bánjí Akíntóyè olóòlè pe bàbá ìgbéraga ṣé yẹn la fẹ́ gbé wọ Yorùbá nation ẹ̀yin dèdèrìn wèrè tẹ́ǹtẹ̀lé yàn ìgbéraga tó lè pe bàbá 87 years èmi ò mọ̀ bóyá o sì ní bàbá o ìgbéraga o lè pe bàbá Adéníran jókòó o lè pe bàbá Bánjí Akíntóyè jókòó o lè pe olóyè Ìgbòho jókòó olóyè Ìgbòho kì í ṣe ẹni tó kàn lè bá sọ̀rọ̀ ẹni àwọ̀ ẹ jẹ́ kí n gbé kọ́ yìí. Hello. Hello, ètò ni o brother mi. Mo ṣe ìwọlé ètò yẹn ni ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ lẹ́nu yín ni wípé
Sunday Igboho gọ̀ pé ká má tan Sunday Igboho lọ pa ní Naija. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀? God bless you. Mo máa ń like it. Èmi like kan tó bá ń challenge èèyàn. Okay. Ìdí tí mo fi ní kó má tan Sunday Igboho lọ pa ní Naija. Tí olóyè bá dúró, tí Sunday bá fẹ́ ṣe iṣẹ́, àwa tá a lọ màá wá sọ nǹkan táwọn èèyàn ò gbọ́ rí lẹ́nìí, màá sọ fún yín. Okay. Lílọ tí wa táwa lọ nítorí rally ni. Confirm lẹ́gbọ́n yẹn o. Àmọ́ ní nǹkan tí àwa máa ń wò gẹ́gẹ́ bí nǹkan tí bàbá ńlá bàbá wa, àwọn bàbá ńlá bàbá wa ní pé àyè ò yọ, a lè ṣe. Àyè ò yọ báwo? Àyè ò yọ yẹn ni pé àwa bí fálẹ́rè àti lè ṣe kò tásìkò tá gbọ́dọ̀ ṣe. Kò ń ṣe ọ̀rọ̀ declaration ni mo ẹni sùúrù o ẹni sùúrù ilẹ̀ bèrè o kò ń ṣe ọ̀rọ̀ declaration ni mo ń sọ o ọ̀rọ̀ rally lèmi ń sọ o. Àwa dìídì lọ nítorí pé àwọn tó ń bú wa wípé àtó bẹ́ẹ̀ àwa lọ alọ kí Igboho adẹ lọ pé àjọ máa ṣe rally gbọ̀ngbà tá a dé bẹ́ẹ̀ tán ní àsìkò rally yẹn ò tí ì tó ká sì mẹ́dọ̀ ẹ̀yin wá ń tàn bóyá ẹ wà lára wọn I don't know ẹni kí Sunday ẹ máa gbọ́ ẹni kí Sunday lọ kó lọ declare ní kó lọ ṣe rally o ṣé a máa ṣe rally àbá máa kọ́kọ́ declare wo la máa múnú ẹ̀ ẹ wá ní kí Sunday lọ declare Sunday ò dẹ̀ lè lọ nítorí wọ́n fẹ́ lọ tọ́ fún kú ni. Ẹ máa gbọ́. Ó yẹ sọ ti yín. Ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ tèmi. Ní àkọ́kọ́, Ìgbòho lọ sọ pé òun máa padà sí Naija. Kò sí ọmọ Yorùbá kan tó sọ pé nígbà tí Ìgbòho jáde pé padà sí Naija. Ẹ ṣó ti wá fún yín déètì. Ṣó fún yín no ṣó fún yín déètì. Ó yẹ máa sọ̀rọ̀ lọ. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ torí ní Ìgbòho lọ́dọ̀ máa lọ Naija òun máa lọ Naija òun máa padà sílùú bàbá òun. Gbogbo oníkálukú dẹ̀ ń gbáradì oníkálukú dẹ̀ ń gbáradì pé òkè a fẹ́ lọ ṣe rally. Tá a bá ṣe rally ibẹ̀ náà gbogbo nǹkan táwọn bàbá ń sọ náà nìyẹn wọ́n máa ṣe rally wọ́n máa declare ìgbà tẹ́yìn wá lọ tẹ́lẹ̀ lọ sìn ẹ lọ bẹ̀ Ifá sọ pé kò yọ lọ́nà wo ni Ifá fi ní òjọ́. Ẹni sùúrù irú question wo nìyẹn ẹni sùúrù náà jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ. Brother mi ò ní pago yìí mo máa ń like irú ẹ̀ tẹ́ bá ní challenges báyìí. Ẹni sùúrù náà ẹni sùúrù ó yá ẹ sọ ìdí ẹyẹ sọ̀tẹ̀ yẹn ẹ sọ jáde kí ni ìtumọ̀ ẹ̀. Àní kí ni ìtumọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ ẹyẹ sọ̀tẹ̀ kí ni ọ̀tẹ̀ tó wà ń bẹ̀. Brother mi so ìyá yín ní sùúrù brother mi ní sùúrù ẹni sọ jẹ́ ń sọ̀rọ̀ náà tó bá ti jẹ́ sọ̀rọ̀ máa pa o tó bá ti jẹ́ kí n sọ̀rọ̀ máa pa jẹ́ kí n sọ̀rọ̀. Èmi ò ń like máa ń gàgò tí bá ti èmi like challenges ṣe business kan náà lájọ́ jà fún business kan náà lájọ́ jà fún so ìyá yín onítìrí yẹn ẹni sùúrù náà máa yóò fẹ́ gbọ́ so ìyá yín onítìrí yẹn òun lọ declare ó yan kábínẹ̀tì fúnra rẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà náà ẹ̀yin náà ti yan kábínẹ̀tì tẹ̀yìn. Ṣé pè sí pé wọ́n yan kábínẹ̀tì? No ṣé pè sí pé wọ́n ti yan kábínẹ̀tì? No máa yí kàn ń pariwo ni mi ìdẹ̀ fẹ́ pago yìí o. Sórí mi fẹ́ bẹ argue because o fẹ́ gbọ́rọ̀ tó bá pé máa gbọ́ brother mi tó bá no ní láti sọ pé èèyàn kan fẹ́ dá nǹkan sóko oh God so àwa tá a wà ń lo òyìnbó la fẹ́ dá ẹ sóko oh God sẹ́yìn rí náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ èyí tẹ̀ wá Nàìjíríà ẹ̀ rí nǹkan kan wúrà ẹ̀ rí anything. Níbo ló ti ń pè ìwọ òṣè wá wálé tó ti dípò ti jẹ̀bi sìn o ti ẹ̀ dúpẹ́ bá wa gbéra àwa lọ ìwọ òṣè wálé láti India. Máa gbọ́ mi argue brother mi argue pẹ̀lú ẹ̀pọ̀ orogun sá bọ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ ebi wọn náà wà ń lo òyìnbó
ìwọ náà wà ní India ìwọ ò ṣe wálé ṣé wọ́n wà nílé. ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà dìde ní ẹkú nídìí ọ̀tẹ̀ ẹ jẹ́ kó bu omi ẹ jẹ́ kí kò ṣe nǹkan tó máa ṣe tó bá lọ ọdún bàbá ẹ̀kọ́ fún nǹkan tó máa ṣe. àwọn ẹ̀ ti wọ́n ti jáde lóríṣiríṣi ọmọ tó wà Naija kálukú ti gbé oògùn mi. brọ́dà mi ò fẹ́ sórí ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá nation ṣe rí ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ̀ lẹ́nu bí irú yín báyìí ẹ ní sòdodo ọ̀rọ̀. Bọ̀tà bá wá rí ṣé bóyá sọ yìí ló ní kí ọ̀bọ̀ yóò lọ́rọ̀ kò sọ̀rọ̀ gidi tó ń sọ lẹ́nu kò lọ́rọ̀ gidi ẹ jẹ́ kẹ́lẹ́ mi pé wọlé next caller èmi fún láyè kó sọ̀rọ̀ kó bá dàrẹ́ pé ìgbà tó sọ̀rọ̀ ó pa gomọ lẹ́nu kò ní sùúrù wúrà tó bá fẹ́ farabalẹ̀ sọ̀rọ̀ tó bá ní farabalẹ̀ sọ̀rọ̀ má jámọ́ elétí. Wáyé tó ṣe wá ń pariwo orí show mi ló pè sí náà tó bá pè sórí show mi àwọn ọlọ́gbọ́n ló ń gbọ́ show mi ò fẹ́ jà no mi ò fẹ́ ìjà lórí show mi tó bá fẹ́ pè sórí show tó bá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí nǹkan tó fẹ́ fi bà nǹkan jẹ́ ni ìwọ ò sọ̀rọ̀ làákàì tí àwọn tó ti ń pè ó tó ní brother mi ò sọ̀rọ̀ làákàì náà because ó sọ pé àwọn tá a wà lóyìnbó ṣé ìwọ náà wà nílé ni ṣe bá brother ni ìwọ náà wà ó ṣe jáwọ́ tá a wà l'Amẹ́ríkà àwa mélòó la wà l'Amẹ́ríkà àwa mélòó list wa àwa mélòó brother mi. ẹlòmíì kó pè wọlé màmá yìí ò lọ́rọ̀ sọ àwọn gúrùpù yìí onítìrìrì àwọn gúrùpù yìí onítìrìrì wọn fẹ́ gbọ́ àwọn gúrùpù yìí onítìrìrì eléyìí kò lọ́rọ̀ tó fẹ́ sọ ṣé rí ọlọ́jẹ́ ti rí pé àwọn èèyàn ò fẹ́ kíkiní ìṣẹ́tù à ń jẹ́ èkuru kó tán tó bá máa nídìí private number mi ò lè sọ yẹn lórí bíbá yìí Táíwò nọ́mbà tẹ́ lè pè ó ní 202-855-1748 yaba ìka nọ́mbà tó kọ yìí ò right you 855-21748 irọ́ o ńkọ́ o 1748 àní 2 wà níwájú ẹ̀ ẹjọ́ ẹ má bínú nọ́mbà yìí ò right. Ẹ jẹ́ kí wá nọ́mbà mi nọ́mbà is +202-855-1748 ṣe rí ẹni tó pè yìí bí ò bá ṣe jẹ́ kájọ máa argue kò sóòótọ́ ọ̀rọ̀ ó ti tẹ̀lẹ́nu ó tẹ̀lé ọ̀rọ̀ yóò ní tìrí èmi ò ní kó má tẹ̀lé Ìgbòho ò lè bọ́ta yóò ní tìrí tó ń rán Ìgbòho pé kí Ìgbòho bọ́ta kó lọ declare níbo lòun wà tó òun tẹ̀lé Ìgbòho tẹ bá fẹ́ ká fọ́ ogbó ẹ̀ bọ̀ tèmi ò ní fọ́ ogbó ẹ̀ lójú lílọ táwa gan lọ alọ́ ń lọ wípé a máa ṣe rálì níbọ̀ kíní yẹn wọ́n ní kò possible date yẹn a dẹ̀ yẹ ẹ wá ń sọ̀rọ̀ ó tún lára náà fáàrọ̀ ẹ sọ kó yàtọ̀ sí àwọn ará bí mo dẹ̀ respect ẹ̀ gan bọ̀ kò farabalẹ̀. Hello. Ààrẹ. Ẹ ká sọ̀rọ̀ tẹ́fẹ́ dá sétò ni. Ìtọ́nà mi ìdásítò rẹ̀ kí ẹ gbé kí ní ẹkú ni. Bọ̀ torí ètò rẹ̀ bí wà báyìí mò ń ṣètò lọ́wọ́ ẹ̀. Ẹgbọ́n nǹkan tí kọ́lí fẹ́ sọ ni ẹ máa ń wo ṣó Ọ̀kànlọ́mọ. Ṣé bí Ọ̀kànlọ́mọ ṣe máa ń tà àlàyé ìṣó nọ́mbà bẹ́ẹ̀ tí ò sẹ́ tó máa kọ̀rẹ́ tí tó máa sọ á dẹ̀ máa sọ á tún máa tún sọ. Ẹ máa gbọ́ ṣé yẹn ló fẹ́ káwọn èèyàn gbọ́ sórí tó bá ní. A máa dárúkọ Ìgbòho wípé Ìgbòho ń ṣẹgbẹ́ yàrá ìyá ẹ̀. Sórí brọ́dà mi èmi ò ní kankan bá sórí tí bá ti ń bá Ọ̀kànlọ́mọ ágìw àrífín máa dé gbogbo èèyàn ń gbọ́ àrífín máa dé mi ò fẹ́ àrífín ó ti yé àrífín máa dé àwọn tó yẹ kó dá Ọ̀kànlọ́mọ lóhùn wọn máa dá lóhùn torí ọmọ mi lè nítorí pé mo mọ̀ ó súnmọ́ mi tó bá yẹ kó ṣe ṣóò tó bá ń bú Ìgbòho àwọn tó yẹ kẹ́ ẹ ṣẹ́ǹdẹ̀ sí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò rẹ́dì láti tákù Ọ̀kànlọ́mọ
nítorí pé nǹkan tá à ń sọ náà rèé tí mo fi ń wòye pé máa gbọ́ brọ́dà mi ò torí àwọn èèyàn gbọ́ ẹ o wọn ò mọ ẹni tó pè bọ̀ sórí nǹkan tá à ń sọ rèé tí mo fi ní pé kó yẹ kí àwọn èèyàn fi ọpọlọ orí sí ọ̀rọ̀ nǹkan tá a bá ń ṣe náà ń sì o pè mí sí ọlọ́kọ̀ọ́lọ́ ń bú Sunday Igboho enter all the time right àwọn Yorùbá nation wọ́n tún ń tákù èmi àwọn olóṣèlú wọ́n ń tákù mi Yorùbá nation wọ́n tún kóra wọn jọ wọ́n tún bú mi àwọn olóṣèlú lọ́tọ̀ àtàtújọ́ ń ṣeré sí yìí àwọn náà tún ń tákù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ brọ́dà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀. àwa ò fẹ́ ṣe yẹn jẹ́ kí n gbé nọ́mbà ẹlòmíín fẹ́ pé wọlé jẹ́ kí n gbé mi ì dẹ̀ fẹ́ pẹ́ lórí show yìí hello. 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 Orí show lẹ wà. Aare Almaroof. Mo ń gbọ́ yín bàbá. Salam alaikum. Wa alaikum salam. Ẹ jọ̀ọ́ ẹ má búyàn o. Àṣẹ. Mo lérò pé ọmọ Yorùbá kan náà gbogbo wa. Bẹ́ẹ̀ ni. Torí tó bá mọ̀ mí èmi mọ̀ yín. Ó possible o. Ó possible kọ́ mọ̀ I know you well well. Okay, mo ń gbọ́. Ọmọ Ọ̀yọ́ kan náà jọ ní wa. Ọlọ́run ni jó bàjẹ́ kábíyèsí. Àṣẹ àṣẹ bàbá mi. N tó ń ṣẹlẹ̀ sí pẹ̀lú màmú onítìrí. Ó ń bọ̀ fún àwọn ládé. Wàláì. Ẹ má jà dìtẹ̀ wúmà yẹn o, ìyá yẹn o. Àdìtẹ̀ màmá yẹn. I know you well well from beginning. You may not know me. Ẹ bá gbọ́. N tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyá onítìrí nígbà wọ́n sọ pé yọkọ̀lá. Mọ̀pá wọ́n ti wọnú wa tán. Ẹ̀rù nílẹ̀ ń bá ọ̀pọ̀lọpọ̀ Yorùbá. Nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ. Tí a bẹ́ẹ̀ tí tó ń wọ next year tí wọ́n bẹ̀ fún èsì election. Kí ni òtún gbogbo ṣe mọ́ wọn bá kọ̀lá ni o. Challenge ńlá rí ní oníṣùtù ní ṣe fún wa. Bàbá dẹ̀ níyì. Bàbá ṣe ìṣèwájú ṣe bàbá ò lọ dàrẹ́tì. Bàbá lọ dàrẹ́tì. Inte bá mọ̀lẹ́ mọ̀ brother mi inte mọ̀lẹ́ mọ̀ o. Platform tó túmọ̀ làwọn wà bẹ́ẹ̀. Platform wo ni ṣé platform ti bàbá yẹn ni ṣe rí brother mi ẹ máa sọ̀rọ̀ lọ. Platform bàbá nìkan kọ́ àti ti Dara àti everything tẹ Gani Adam sọ́ọ̀mù yé ìfàníkà lọ́pọ̀lọpọ̀ fẹ́ jẹ́ gbogbo àwọn tó ń ṣe blogger. Kò sẹ́ni tó rẹ̀ láti front tó bá dọ̀ láti wà lábàṣẹlẹ̀ mú lọ Ọ̀yọ́ ni orí ogun àgbà Yorùbá ń bọ̀ láti mi kú sí Màríkà tó bá mọ̀ ìyẹn ni àǹfààní rẹ̀ Gani Adam jẹ lẹ́nu yìí ẹgbẹ́ tèmi síwájú ogun ni o ẹ̀rù ogun ní bẹ́ẹ̀ everybody ìyá onítìrí bó ti jáde bí obìnrin tó gbónúgbẹ́ àti sọ ní fúwájú gbẹ̀yìn yẹn. Kí ni mistake obìnrin mélòó la tún rí bí tiẹ̀ nílẹ̀ Yorùbá. Kọkùnrin kejì kárọ́bìnrin kejì kárọ́ máa ń gbogbo. Ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wò British tó colonize wa ta ló kàn tó wa kó tó pé ìyá yẹn fúnlẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí. Wáyé tá a fi owó nù kan sọ̀kan. Okay, now brother mi ẹ dúró. Ọlọ́run ni jó bàjẹ́ fún yín. Tèmi bá ti ẹ̀rọ mọ̀ ìlú mi inú mi máa ń dùn. Kódà bẹ gbéjà wa mi ní fi síjà. Àmọ́ nǹkan yọ kan tí mo fẹ́ kó yé yín ni pé question ni mo fẹ́ béèrè o. Question ni o. Inú mi á dẹ̀ dùn tẹ́ bá dáhùn question yẹn. Ṣé níjọ́ tí bá wo gbogbo ayé náà ti dá èkó ń ṣe kèrémí? Nígbà tó ń pa Mórítàlá Ṣọmọdé. Okay, ntí mo wá fẹ́ proof fún yín ni pé èmi accept pé iye onítìrí nǹkan kan náà ni wá. Bọ̀ kí ló dé tí iye onítìrí fi nǹkan méjì ni o kí ló dé iye onítìrí fi òṣèlú tó fi da kíní yìí rú. Ṣé yìí o mọ̀ pé ìyá yìí ti dàrú ṣá? Ẹ̀yin lérò pé ìyá ẹni sùúrù o so ẹ̀yin lérò pé iye onítìrí ó tún nǹkan ṣe ni àbódà kọrú. Number one ẹ máa dáhùn yẹn o ẹlẹ́ẹ̀kejì question mi ẹ máa gbọ́ ẹ máa sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì question mi ni pé
ṣé tí ìyá onítìrí bá tiẹ̀ fẹ́ lead wa tó fẹ́ gba Yorùbá nation fún wa accepted anybody ló lè gbà ọmọdé lè gbà oyún inú lè gbà àṣẹ ìdí lè gbà àrọ̀gán lè gba Yorùbá nation fún wa bọ̀ ṣé wọ́n ṣebí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ṣé yóò máa ń dá nǹkan ṣe ni tí ó lè jọba láìsáwọn Báṣọ̀run láìsáwọn Ọ̀yọ́ Mèsì lọ́yọ̀ọ́ ni. Okay, now iye onítìrí ṣe kíní yẹn fine but why tí iye onítìrí fẹ́ declare I mean wọ́n declare lọ́n the 20 online brother mi wọ́n declare Yorùbá nation online iye onítìrí tó wá declare Yorùbá nation without Baba Banji Akintoye brother mi kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá pé màá wá sọ kọ́kọ́ fún yín tí gbogbo ìjà ìbá mọ̀ bàbá pé iye onítìrí so many times màmá yẹn refuse láti gbé aago iye onítìrí ò fẹ́ bá bàbá sọ̀rọ̀ bó fẹ́ bá Ìgbòho sọ̀rọ̀ níbo náà ti ṣerú ẹ̀. Ẹ jẹ́ ká jọ wo kinní yìí àtúnṣe tó wà ń bẹ̀ oníkẹ́jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ẹ kọ́kọ́ dáhùn tèmi náà ẹ dáhùn yẹn náà. Òye sọ̀rọ̀ jà o ṣé nísìnyí ṣé kí ni pòṣíṣàn Baba Banji Akintoye àti Aare Almaroof àtẹ̀mí sípò kan náà ká wà nù kínní ta ni pòṣíṣàn lọ̀gá nù wa kò tí sọ̀gá o akànfin bàbá ṣe é di o. Ọ̀gá wa. ìyá onítìrí náà ti pe bàbá láìmọye ìgbà ní sùúrù yóò ti pe bàbá láìmọye ìgbà tí wọn gba ago. táìmù dẹ̀ ń gbọ́. bọ́dà mi ẹ jẹ́ ṣe áṣàgà fúrú láì. bọ́dà mi ẹ ṣe mo ń gbọ́ mo mọ̀ pé mẹ́ta ni bọ́dà mi ẹ ṣe áṣàgà fúrú láì. ẹgbẹ́ tí kóòtù lọ́wọ́ kan ní tẹ́lẹ̀ àtúgbé padà bọ̀ bẹ́ẹ̀ ni kí ẹ̀ máa kátó ṣẹlẹ̀ ni pé ìyá onítìrí sọ pé òun sọ àwọn nǹkan kan wà tó ti sọ fún bàbá kí kìíní ìdẹ́ ń leak out ìyá ìkíní ìkejì nígbà tí àwọn world media tó ń bú ìyá onítìrí bàbá ò jáde kó kọ̀ǹdẹ́mù ẹ̀ àìmọye kankan nípa oríṣiríṣi ni bàbá ti ṣe tí àwọn èèyàn ti ṣe tó ń bú ìyá ẹ̀ tí bàbá ò kọ̀ǹdẹ́mù ẹ̀ ẹ̀yin gangan alára tẹ́ ẹ̀já Almaroof tí ìyá ìbá sọ̀rọ̀ lédè ẹ̀ jáde lálẹ́ ọjọ́ kejì ẹ̀ dìbọn kí ẹ̀ ẹ̀dẹ̀ sọ pé à ń jà lórí Yorùbá nation. yẹ máa dìbọn kẹ́ nítorí pé nǹkan tó sọ right ni ti bá dìbọn kẹ́ àti pé ẹ̀mẹ́lò ni mo ti jáde tí mo dìbọn kẹ́ onítìrí ẹ̀mẹ́lò. ní sùúrù ẹja ní sùúrù ṣẹ́rí kan tá a bá fi sùúrù ṣe olú máa ń bọ́ sí bí ọba sì fẹ́ ṣẹ́rí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tá a bá kó lórí dígò eré ọmọ kékeré ni tá a bá sọ pé ìyá yìí ṣe pé ó ṣàwóṣe kókó wa ṣàṣọ à ní lọ ọlọ́mọdé gbọ́ àìrójú àìráyè bá gbogbo wa. àmín. ìyá yìí ti ṣe bó ṣe fẹ́ ṣe é sí ẹ ní sùúrù kí lọ́nà àbáyọ. ẹ má jà máa gbàgbọ́ nígbà. ok mo like question yẹn ọ̀nà àbáyọ ni wípé kí Dúpẹ́ Onítìrí kó wọ́ọ̀kì pẹ̀lú Baba Banji àti Adéyẹmọ tí Dúpẹ́ Onítìrí ò bá wọ́ọ̀kì pẹ̀lú Baba Banji Adéyẹmọ kí ni yìí o sórí brọ́dà mi ẹ jẹ́ n sọtọ́ fún yín o kò sí mítì tẹ́mi ò ń ṣe o ẹ jẹ́ n sọtọ́ fún yín ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí màmá yìí ti divide wa already o we already divide a ti divide. ẹbí sọ̀rọ̀ kémi tó gbé fóònù rẹ̀ ṣe ti rí gbogbo ọ̀dà bá ń ṣe àwọn èèyàn wò wá gan kò sí nǹkan tó náà tó ṣe ṣé ń gbọ́ tèmi. mo ń gbọ́ gbogbo èèyàn ló ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni ṣe ti rí gbogbo ẹ̀ nígbà tẹ́kọ̀ máa bẹ̀rẹ̀ ètò ẹgbẹ́ oríkì fún CSI ẹgbẹ́ oríkì fún bàbá ṣe ti rí ìyá tẹ̀ ń sọ yìí náà ó kéré ó tóbi ẹja ká máa pọ́nra wa lé jẹ́rìndà pọ́nlé bá wà nínú gbogbo nǹkan tá a fẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ lé ọlọ́run amúlé wa lọ́wọ́ ní. bọ́dà mi mo gbóríkì. ẹni sùúrù ẹ má bínú àwọn náà pè lóòótọ́ lọ́tún lọ́sì ẹ máa fún ìyá iná lápọ̀lé ẹ má kúkú dá torí kò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àbí ó wá fi síbì kan. sọfẹ́ bọ́dà mi ṣe fẹ́ mọ rísì tí mi ṣe fún lápọ̀lé mi ìfẹ́ kọ̀rọ̀ yẹn pọ̀ ni ẹ fẹ́ mọ rísì tí mo ṣe fún ìyá yẹn lápọ̀lé tí ẹ bá lọ wo show mi tí mo ti ń ṣe láti bẹ̀rẹ̀ màá wá kiri yẹn màá sẹ̀dẹ̀ sí nọ́mbà yìí èmi ni number first person tó gbé iye Onítìrí lárugẹ nígbà tí àwọn world media mi ń gbàgbé o ó dẹ̀ wà lórí show mi màá tún post bá ti rí tí àwọn world media tó tako iye Onítìrí èmi ni ẹni tó pèdè pé kí ọkùnrin réjò kóbìnrin réjò kéjò ṣáà ti má lọ ni ìdí tí mi wá fi gbé òṣùbà fún iye Onítìrí ni pé dẹ̀só kọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń ṣe ìpè fẹ́ mi lórí show pé mo play record mo play voice
ṣé kó rí bẹ́ẹ̀ ò lè stop àwọn èèyàn pé kọ́ yé máa ṣépè fún bàbá àgbàlagbà a ti divide already bá ṣe máa padà ní kẹ́ wà. ẹ máa gbọ́ ẹjọ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ káwa náà béèrè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò ṣe pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sọ pé ọ̀rọ̀ tẹ̀sẹ̀sẹ̀ sọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe pé ọ̀rọ̀ ìsìn ni kì í ṣe ọ̀rọ̀ tá ń bá bọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ pé à ń sọ yẹ kó rí bẹ́ẹ̀ ṣe pé yẹ last week ni pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sọ pé òun pè yìí lórí ọ̀rọ̀ kan. ẹ kò kè ń gbà tó wá pè mí ṣé ohun ẹ ni mo play ṣé bí voice tí ó jáde ni mo play. ṣé ìmọ̀ pé ìgbà míì ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wáyé tí n bá láìkì yín tá bá ń bù yín níbì kan mi ní gbọ́ kẹ́sẹ̀tì yẹn ṣe tv. but brother mi mo ti play already why tó ń gbà tí ó ti mo ti ṣe the deal have been done. mi ì lè play because mo respect baba because mama ti divide wa already mama tẹnumọ́ fún yín brother mi ìjà kọ́ ìyá onítìrí ti divide wa I'm telling you the truth and you know that. Ta ló divide wa? Brother mi. Oya ẹ máa gbọ́ ní sùúrù brother mi. Oya ní sùúrù brother mi. Ẹ ní sùúrù mo fẹ́ rán yín iṣẹ́ kan. Mo fẹ́ rán yín iṣẹ́ tẹ́ máa lọ tẹ́ máa dé ni. Ọlọ́run níjà ara wa ṣe àlọ́ òde. Ẹ ṣàmì. Ọmọ ìyá mi kan wà ń bẹ ọlọ́mọ Ọ̀yọ́ làwọn. Mẹ́ta lẹ́yìn bẹ́ẹ̀ ni mẹ́ta lẹ́yìn ọkùnrin. Okay, Arosaye. Okay, God bless you. Mẹ́ta lẹ́yìn ọkùnrin tẹ́ wà ń bẹ yẹn. Ẹ̀yin náà wá help mi tẹ́ bá fẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ̀yin náà wá pe màmá onítìrí. Ẹ jẹ́ n parí ọ̀rọ̀ o. Ẹ pe màmá onítìrí pé màmá. Kí ló dé tẹ́ jẹ́ ká parí ìjà pẹ̀lú ẹ̀yin àti bàbá? Kí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ ní sùúrù náà, ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù. Bọ́lá mi yóò ní sùúrù, ẹ máa ní sùúrù náà. Mi náà ṣe Ìjẹ̀ṣà wa náà lágídí lọ́yọ̀ọ́. Ẹ ní sùúrù. Ẹ máa gbọ́, ṣe rí nǹkan tí mò ń tà láti sọ ni pé mo understand yín o. Ṣe rí show yìí, ẹ̀yin lẹ fẹ́ yí show yìí mọ́ mi lọ́wọ́ because ibi tí mò ń gbọ́rọ̀ ẹ̀ gbà ẹ̀ jẹ́ ń gbégbá bẹ̀. Ọ̀rọ̀ settlement lèmi bá wá. Ǹtẹ̀ máa ṣe fún mi gẹ́gẹ́ bí géńdé mẹ́ta. Ẹ̀yẹn wá nọ́mbà yìí onítìrí ẹ pé ṣó ẹ kó rí bẹ́ẹ̀ kẹ wá nọ́mbà ẹ̀ kẹ wá pé gẹ́gẹ́ bí màmá wípé ìyá ẹ parí ìjà pẹ̀lú bàbá Bánjí declaration tẹ́ ti declare ẹ ní kí bàbá faramọ́ ká wo next pé ókè o next tá máa ṣe ni pé ká lọ campaign pé kọ́ máa sọ ẹ máa gbọ́ pé kọ́ máa sọ̀rọ̀ declaration mọ́ tí onítìrí bá ti wá gbọ́ sí yín lẹ́nu since ẹ ti mọ nọ́mbà ẹ lè ẹ pè mí. kò ní bàjẹ́ fún yín ṣùgbọ́n àwa náà tó fẹ́ ran ẹni ẹsẹ̀ kan náà. ìmájẹ. ṣe tá a wá fẹ́ ran ẹni ṣe ìyá onítìrí bá wá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àṣírí fún bàbá ǹjẹ́ bàbá ò tó ní gbé lọ jáde. a nídìí àṣírí kankan mọ́ kàn nídìí láti sọ àṣírí bá a ṣe máa gba nation la fẹ́ àṣírí wo ló wà nù nation. ok. ẹ̀yin lẹ́yìn rán wa àwa náà tún rán yín náà sọ́nà ọ̀dọ̀ bàbá. ẹ máa jíṣẹ́ bọ́ àṣírí yẹn náà èmi ò tí ì gbọ́ rí ń ta àṣírí tọ́nà sọ àgbọ̀ máa jíṣẹ́. ìgbà olólóyè fẹ́ lọ sí Nàìjà tó fẹ́ ṣe protest. máa jíṣẹ́. kólóyè sọ jáde tólóyè bá mọ̀ pé òun ò lọ mọ́ kó sọ fún wa tólóyè bá mọ̀ pé òun máa lọ kó sọ fún wa. ok. ọdún yìí ni gẹ̀rẹ́gẹ̀rẹ́ Ọlọ́run jẹ̀dá lọ ọdún òdúdú 30 days mọ́ àbí how many days mọ́ ṣe 32 days mọ́. now ẹ máa gbọ́ now brother mi ẹ ní inú mi dùn ẹ ní bàbá ẹ ní ìyá onítìrí ó ti declare àti gbọ́ ẹ dẹ̀ ní ìyá onítìrí sọ àṣírí bíi méjì fún bàbá Bánjí ó wà ń tàbọ̀ èmi ò gbọ́ àṣírí yẹn rí o mi ì tí gbọ́ o. ìjà sọ bẹ́ẹ̀ ìyá ò lè parọ́. ẹ mo wá làṣírí náà wà tá a gbọ́ ń ta. ọwọ́ bàbá láti máa dédé. no brother mi a lè bèrè lọ́wọ́ bàbá o a lè bèrè gbogbo alájọ ọlọ́pọlọ lórí o a lè ní ẹni sùúrù a lè bèrè lọ́wọ́ bàbá àṣírí yẹn báwa ṣe la wà nù Yorùbá ta fi gbogbo ara ṣe yìí àṣírí yẹn àwo ò tí ì gbọ́ tó bá jẹ́ pé màmá wa sọ̀rọ̀ fún yàn tí màmá wa sọ ọ̀rọ̀ kan fún bàbá tí bàbá wa tú àṣírí yẹn síta lọ tó tí bàbá náà finú wénú bí onítìrí ṣe finú wénú bẹ́ẹ̀ ni bàbá ṣe finú wénú
ìyá onítìrí finú wénú ló ṣe bá bàbá sọ̀rọ̀ ẹ máa gbọ́ bàbá náà wá finú wénú náà fi bẹ́ẹ̀ lòmíì sọ bọ́njọ́ tó ti wá ń pariwo yẹn àṣírí ẹ̀ tí wá wà láàrin ìyá onítìrí àti bàbá àtẹni yẹn àgbọ̀n ta náà iye ò tó jà náà iye ò tó jà ó yẹ kí ìyá onítìrí wá pe bàbá sit down kó pe bàbá bí ọmọ wọn ẹ jẹ́ kí ìyá onítìrí pe bàbá bí ọmọ wọn pé bàbá mi lẹ jẹ́. ká máa sọ ni pé iyán ti di àtúngún ọbẹ̀ ti di àtúnṣe nǹkan tá a fẹ́ kẹ́ sọ pé ẹ bá wa fi bàbá lẹ̀ ẹ fi yẹ onítìrí lẹ̀ ẹ fi Sunday Igboho rẹ̀ ẹ jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹ forí korí kán di àrò tí ìdọ̀bẹ̀ náà. àwọn gúrùpù màmá lè máa bá sọ ẹ má bẹ́ẹ̀ mi sọ yẹn ṣé mi wà nù àwọn tó ń dà wọ́n rú ni èmi ò sínú àwọn tó dà wọ́n rú àwọn tó ń bọ̀tà tó ń dà wọ́n rú ni kẹ́ bá sọ yẹn èmi ò sínú wọn rárá àwọn ṣòkò wà tí mo ti gbé òṣùbà fún yóò onítìrí bọ̀ ìgbà tó ti di pé kí wọ́n máa bú bàbá 80 something years lórí ṣòkò máa gbé bàbá ṣe pé kò dáná ṣebí gbogbo ara ní aróṣayé ìwọ tó wà mẹ́ aróṣayé ẹ̀gbọ́n ẹ̀ aróṣayé máa gbọ́ mi aróṣayé gbọ́ ilé ní Ọ̀yọ́ Aláàfin tí wọ́n jọ ọmọ bíbí inú Ọ̀yọ́ ẹni tí ó bá gba ọdún kan àbọ̀ lọ́wọ́ ẹ kí ló máa pè é lọ́yọ̀ọ́ ẹ ní sùúrù náà mo bá brọ́dà mi sọ̀rọ̀ ọmọ ìyá mi mo bá sọ̀rọ̀ aróṣayé ni kó dáhùn ẹ jẹ́ kó dáhùn ká tó wá ń bọ̀ sí ẹni tó bíyàn lọ́mọ kọ́ máa ń ṣépè fún bàbá ní ibẹ̀ yẹn bàbá ta ni nínú wa ìyálẹ̀yà ta ni nínú èmi àtàjọ ń sọ̀rọ̀ yìí tó jáde tó ṣe kíní yẹn ta ni nínú wa ló jáde tó ṣe kíní yẹn kò sí bàbá ẹnì kankan tó jáde náà bàbá ẹnì kankan nínú wa kò jáde bàbá àgbàlagbà yìí tí bàbá bá tiẹ̀ ṣe tí ò dáa ó yẹ kí gbogbo àfọwọ́nú ni at 87 bàbá yẹn lọ pé 88 good years àwọn èèyàn wá ń tàkò sí bàbá ní Ọ̀yọ́ Aláàfin tí ẹ bá bú bàbá mi wàhálà mo lè pa kí ẹ bú bàbá mi kí ló dé bàbá ò ṣe bàbá mi ìtọ́mọ́ bàbá náà mi ìṣọmọ Èkìtì náà ṣe bọ́mọ ìlú yín ni ṣe bẹ́ẹ̀ jọ jẹ́ Èkìtì ṣe bọ́mọ Ondo state ni bàbá. àpọ́nlé tá a bá ní káwọ́ nípa ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ sí ìyá onítìrí ó yẹ kẹ́yìn náà ní àpọ́nlé fún ìyá yẹ. àpọ́nlé irú èwo ṣé mo bu ni ókè báwo lẹ́yìn fẹ́ kí n pọ́ ìyá onítìrí lé ó jù mí lọ màmá mi ni. sẹ́yìn àti ìyá onítìrí jọ ríra níbi ẹ jọ sọ̀rọ̀ rí ẹ ń wá ìjà ọ̀rọ̀ láti ọ̀rọ̀ tẹ́ ń jáde láti ẹnu fún ìjà. brọ́dà mi. ẹgbẹ́ yìí fẹ́ kọ́ parí ẹ̀ pọ́nlé ẹ̀ pé gbogbo alágbàdúrà kan lọ́wọ́ ìyá onítìrí. Tí àwọn èèyàn màmá bá wùwà àpọ́nlé a máa pọ́n ìyá yẹn lé torí èmi ti pọ́nlé dáadáa ẹ̀yin ní kẹ́ lọ wo show mi go back and check my show tẹ́ bá wo show mi yẹn mọ̀ pé ìyá yẹn ti wà nínú ẹni tí mo pọ́nlé bọ̀ kí èèyàn wá bọ́ta nítorí mo play show kọ́ máa bú mi kọ́ máa bú ẹbí mi kọ́ máa bú bàbá mi ẹ wá ní kí n dákẹ́ brother mi màá bá yín sọ̀rọ̀ later ẹ ti gba time tó ẹ parí ẹ ti rán mi iṣẹ́ mi náà ti rán yín iṣẹ́ bóyá tẹ́ bá pè lẹ́yìn show àtún sọ̀rọ̀ ẹ yẹ kí fẹ́ lómi láyè. Now àwọn nǹkan tó ń sọ màá parí ètò yìí sí because mo ti kọjá táìmù mi ìrẹ́kẹ́ tó mi máa pẹ́ ẹ jẹ́ kí n rọra brief ẹ̀ fún yín now. sọmọ pé ìyá yẹn àwọn ti jẹ́ dáadáa kò ń ṣe dandan ni kí olóyè Sunday Igboho kó lídì wọn. torí mo fi kíní kan kọ́gbọ́n ní October 1st tán ni wọ́n fẹ́ ṣe rally ẹjọ́ èmi ò rí rally èèyàn 20 péré káṣí tí wọ́n sọ pé ọmọ Yorùbá ẹ wá pe Sunday ṣó láìsí Sunday Igboho ọmọ Yorùbá ò lè dìde fúnra wọn. a lè lọ náà sọ yẹn nǹkan tó sọ nìyẹn. ìyà ò tí ì jẹ wọn kọ́ mọ̀ pé Sunday Igboho náà ní ìyàwó ó dẹ̀ ní àwọn ọmọ ẹ̀dẹ̀ máa pè lójoojúmọ́ pé daddy we miss you daddy we want to see you even tí ọmọ ẹ̀gbọ́n mi máa sọ fún á mọ̀ pé àrò sọ́tún àrò sósì àwọ̀ pé no àwọn tó kù fóun lélẹ́yìí òun ò gbúdọ̀ táwọn ọmọ ìlóró. nǹkan wọ́n bẹ́ mi sọ pé mi ò respect Onítìrí ṣé wọ́n respect bàbá lórí ṣó ẹ kó níbẹ̀ ṣé wọ́n respect yẹ. kọ́ máa sọ̀rọ̀ Onítìrí jọ ẹ tó declare nínú pálọ̀ ẹ̀ lólóhùn declare ìṣe Onítìrí tiẹ̀ ní platform ní ṣó ti ṣe ṣó rí taari physically rí tó ṣe ṣó ní platform ṣùgbọ́n kò máa ń ju ohun lẹ̀ nínú WhatsApp ó máa lọ sórí ṣó àwọn èèyàn lọ ju ohun lẹ̀ ni kó bọ́ sí orí platform ti tẹ̀ gọ́ tá ti máa rí. tí wọ́n bá fẹ́ parí ẹ̀ tó bá ti fẹ́ parí ọ̀rọ̀ brọ́dà mi Babátúndé
sórí nǹkan tẹ́mi fẹ́ tẹnumọ́ ni pé tó bá fẹ́ kí kíní mi wọ́n fẹ́ sọ kíní di saga mọ́ wa lọ́wọ́ èmi ò ìtòrí ẹ̀bí ṣe ń gbé àti tó pè wọlé yìí àwọn náà jẹ́ kí show yìí fẹ́ di bí saga èmi ò lè fẹ́ èmi ò mọ̀ pé àwọn èèyàn wa àṣẹ ọ̀rọ̀ máa ń dùn àwọn èèyàn now they are requesting me láti fún Onítìrí ní respect but wọ́n lè máa ṣépè fún bàbá Bánjí kọ́ máa pe Bánjí wèrè kan tó lọ́wọ́ mẹ́kọ̀ọ́ kódà kò tiẹ̀ sọ́wọ́ Bánjí Bọ́bì tí ò ń ṣẹgbẹ́ bàbá ẹ̀ nítorí bàbá yẹn ẹjọ́ tó lọ ṣé bàbá yẹn brother mi máa tẹ̀ wá gbọ́ ṣé bàbá yẹn ò láwọn ọmọ bàbá ò lọ́mọ bàbá ta ni nínú gbogbo àwọn táwọn oṣù yìí ló jáde èmi náà wá ń ṣépè fún wọn lèmi gbọ́ Yorùbá nation kọ́lé ayé yín ò ní da brother mi mo fẹ́ parí show yìí jáde ó ṣe brother mi God bless you mo fẹ́ parí show mi ẹ má bínú ẹ tí mi bá gbé kọ́ yín tó bá di Thursday lágbára Ọlọ́run máa try láti jáde ṣe rí gbogbo yín ẹ fi comment ilé àkọ́dé tó bẹ́ẹ̀ bá ẹ fẹ́ ní tèmi fẹ́ ni pé wọ́n pè yí Onítìrí àwọn ẹ́tọ́rẹ́jì màmá àtàwátà jẹ́ ẹ́tọ́rẹ́jì Ìgbòho àti bàbá àti pín sí méjì kọ́ pé tó bá ti pè Onítìrí wọ́n ní mi respect Onítìrí mo wà wọ́ndà pé èèyàn kan lè ní mi respect Onítìrí ọlá yìí ti ń pè jẹ́ kí n jẹ́ kó sọ̀rọ̀ ọlá mò ń gbọ́. Hello ma. Hello ẹgbẹ́ kọ̀ mi. Mo ti ó yẹ ẹ sọ̀rọ̀. Hello sir. Ẹ sọ̀rọ̀. Hello Almaroof. Hello Almaroof. Mo ti ń dá yín lóhùn mà. Hello sir. Mo ń dá yín lóhùn. Ẹjọ́ torí ọ̀sẹ̀ rí ọ̀rọ̀ tá ẹ̀ sọ yìí bí iṣẹ́ mo wà láti sáré sáwà tọ́ílẹ̀tì nítorí ọlọ́run. Ó rún mi nínú ó dàbí pé kí n rí nǹkan kí n fi dúnra mi. You understand? Ṣé bí àwọn pípọ̀ yìí ń bá yín sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ fún wọn ní audience? Ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin tá a bá wa tá a máa ń fi òwò fún àgbàlagbà ní wa á mọ nǹkan tó ń go ọ̀nà yìí ṣe rí politics ni Dúpẹ́ Onítìrí wá lò fún wa nǹkan tó ń ṣe fún ọba Oǹdó tí wọ́n kò torí mo bọ́ sí ìyẹn lánàá ọgbọ́n yẹn ló wá lò fún wa yìí wọ́n sọ àwọn pípọ̀ yìí sọ pé àwọn ò mọ bàbá Bánjí àwọn ò mọ Sunday Igboho ṣe understand agree ṣé Túndé ṣe wúmà tó dé lánàá alálàá ṣe understand. ò náà mọ̀. from àwọn Oǹdó àwọn sáìdì yẹn náà ń da gbogbo kìnìún ìlú gbogbo ẹ má gbà fún wọn ẹ má jẹ́ kó yí yín báwo ló ṣe máa ní ẹni tó dé from somewhere tó kàn déédéé sọ̀rọ̀ lórí Ayétótó from Ayétótó ló ti invite ẹ kọ́rọ̀ tó so ṣe understand wọ́n lè sọ pé àwọn ọmọ bàbá Adébánjí mọ́ wọ́n lè sọ pé màmá yìí làwọn ọmọ ètè obìnrin ló ń lò why everybody àwọn ọkùnrin tó sọ̀rọ̀ ṣàkàṣàkà yẹn ó ṣe jẹ́ kí yé tètè wọn sáìdì ọ̀hún Èkìtì yẹn sìn why àwọn náà kọ́ da Àtíkó Ìgbòho àwọn náà kọ́ bẹ̀rẹ̀ díkò fọmi àwọn náà tó bọ́ eléyìí wá why ṣáfi wọ́n ṣe wà ní. ẹ wo sísá mi ẹ mọ dísì tí mo fi fún ọ ní audience yẹn ni pé audience tí mo fún ẹ máa gbọ́ ìdí tí mo fi fún ọ ní ìdí ẹ máa gbọ́ ṣẹ́ẹ́rì tí mi bá fún ọ láyè bẹ́ẹ̀ yẹn wá ní ìgbà táwọn pè ó pago mọ́ wa létí ni nítorí pé èmi tó ń bá sọ̀rọ̀ náà ẹ mọ̀ pa kọ́ni ni mí èmi ò ní gbà fún wọn eléyìí tí mo ṣe yìí sì mo ti tún fún wọn ní show láti ṣe mo ti fún wọn show láti ṣe I will never respect anybody tí ò bá ti respect àgbàlagbà I will never respect anybody tí àwọn group wọn tí wọn bá ti fi respect fún bàbá nínú 60 million Yorùbá bàbá méjì péré ló jáde bàbá Adéníran àti bàbá Bánjí gbogbo àwọn bàbá yòókù dà gbogbo àwọn professor wọn yòókù dà wọn gbowó olóṣèlú ẹ wá bọ́ta ẹ sọ̀rọ̀. ok a lè gbàgbọ́ àgbà. Ọlọ́run ní kò má ní group Ọlọ́run ní kò má báyọ̀ ṣe ó dẹ̀ ní group tó ń gba owó ibi tí òye I'm one of the members of the group kan wò wọ́n bẹ̀ ní mi ìdákẹ́ ní ẹ bá mọ iye tó ń bèèrè wọn nípa ìbílẹ̀ ṣe understand ẹ bá mọ iye tó ń bèèrè wọn ọkùnrin máa ń ṣàtọ́kọ́ lọ́run ló rọrùn ó ṣe wá ń bèrè owó ó ṣe ń bèrè owó ó lè láwọn kan kówó jẹ ṣé ní nǹkan tó ń fojú bóyá kò ṣe ló fi gbówó lọ́wọ́ wọn because ẹbí mo bẹ́ẹ̀ mi ṣe ṣiṣẹ́ ni o èmi ò sọ kọ́bọ̀ fún wọn o má kọ́ dákẹ́ màmá wọnú láìpẹ́ tó ti ń dáwọ́ lẹ́yìn tó bá láti ìgbà tó ti bẹ̀rẹ̀ I never drop my penny. àwa táwa gba kọ́bọ̀ àwa ló ń pè ní ni wọ́n ń bú o. ó wà nù gbogbo ó wà nù gbogbo ẹ má sọ síta. ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn wàláì.
ṣe rí àwọn brother mi sister mi ẹ máa gbọ́ ṣe rí àwọn brother mi tó pè yẹn ṣe rí àwọn brother mi tó pè yẹn ẹ máa gbọ́ ṣe rí àwọn brother mi tó pè yẹn níbi tí ọ̀rọ̀ tí wọ́n fi sí nìyẹn àwọn ni ẹ máa gbọ́ ṣe mọ̀ pé ẹ máa gbọ́ Man U àti Arsenal àwọn ni Man U àwa ni Arsenal so nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ṣe wá rí tèmi bá ní tí n bá fi wọ́n lẹ́ẹ̀kan sọ̀rọ̀ wọ́n á lọ sọ nínú platform pé àwọn wọlé ó pago mo mọ̀ọ́mọ̀ ṣebí kò ṣàwọn òpònú ló ń wo show àwọn tó ń wo show òpònú ọ̀rọ̀ tó ń sọ ẹ wá sọ pé mi ò fún yìí onítìrí ní respect ẹ jọ kí ni jẹ́ kí mo yẹ fún ẹ̀yin tẹ́yìn ti divide Yorùbá àwa tá à ń ṣe ẹ jẹ́ ká ṣe sísá mi màá bá yín sọ̀rọ̀ létà jàre Ọlọ́run ní jó bàjẹ́. Ó yọ kábínẹ̀tì ara àwọn ọmọ Oǹdó àtọmọ Ọ̀yọ́ ló sọpọ́tì kábínẹ̀tì wọn bóyá ó wà nínú kábínẹ̀tì yẹn náà ṣe pè wọlé ó lè já wọn tó wà nínú kábínẹ̀tì wọn náà ṣe pè wọlé ó kàn dùn mí pé ọmọ ìyá mi kan tó wà nínú wọn arówó ṣayé òun ò ṣe jẹ́ kí n mọ nǹkan tí máa sọ. inú mi nítorí kò sòótọ́ ọ̀rọ̀ olóhùn bá gbòòwò ṣe kò lè sòótọ́ ọ̀rọ̀ kò lè sòótọ́ ọ̀rọ̀ ó wà lẹ́yìn kò mọbi tó máa torí nǹkan tó ń rò ó ní wọ́n ṣe wá bù dáadáa lẹ́nu ẹ̀ dùn. ẹ ṣe gàrí sísà mi ẹ ṣe. ẹ bá mi lọ jà tó dà. ẹ̀yin èèyàn mi ẹ ṣe gan ẹ jẹ́ kí n sáré ṣọ̀tọ̀rọ̀ yìí mi ìgbé aago mọ́kẹ́lì kankan máa pè mọ́ gbogbo yín tí ẹ wà lórí ètò yìí mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ last statement mi last statement mi ni pé ẹ̀wọ̀n jẹ́ kí n ṣe ìkọ́lì yẹn ni mi ṣe rí rísì tí mi ṣe fẹ́ gba kọ́ọ̀lì yẹn o ẹmọdún tí mo ti gba kọ́ọ̀ gbẹ̀yìn ṣe rí ìkọ́dé mi máa sọ sí ni pé iye onítìrí wọn ni a respect ìyá wa onítìrí a máa respect yín èmi ti gbọ́ tiwọn o kọ́ bá àwọn wèrè tán pé àwọn ajá wọn tán rán síta èmi ti gbọ́ ti iye onítìrí o iye onítìrí ẹ pé bàbá àti Sunday Igboho kẹjọ sọ next step àmọ́ ẹ má ṣe next step ó ti yín lórí afẹ́fẹ́ ẹ̀yin náà dìde nígbà tí ó ti wá ṣẹlẹ̀ iye onítìrí náà tó bá yẹ pé iye onítìrí fẹ́ kíkiní ìdúró déédéé wá tí iye onítìrí ò gbé ìgbésẹ̀ kọ́ lọ rí Ìgbòho níbi tí Ìgbòho wà at least Ìgbòho ti wà ń bẹ̀rẹ̀ sí láti beginning of this year ni káwọn náà lọ rí èmi tí mi gbowó náà ni mo gbowó lọ́wọ́ olóṣèlú àdàbí yẹn ó dẹ̀ máa ṣe bó ṣe máa rí nìyẹn kò lè yàtọ̀ àlùkùránì ń gbọ́ bọ̀ kí ni kókó nǹkan tá à ń ṣe Yorùbá fún kókó nǹkan tá à ń ṣe Yorùbá fún ni pé kí oníkálùkù wa ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe bọ̀ tá à bá mọ nǹkan tá à ń ṣe ní mọ bí tá à ń lọ kí onítìrí lọ wá bóyá máa bá bàbá sọ̀rọ̀ tí onítìrí bá ti bá bàbá sọ̀rọ̀ a máa mọ bí tá à ń lọ bọ̀ tí onítìrí bá refuse láti sọ pé òun máa pe bàbá Bánjí kó bẹ bàbá àbí kó kọ lẹ́tà àbí kó type sí bàbá ìyá onítìrí you are a politician I will continue saying it tí onítìrí bá ti refuse láti sọ pé òun ò lè kí sí àsì bàbá òun ò lè sọkàn fún bàbá a jẹ́ pé olóṣèlú ló ràn yín wá tí onítìrí ò bá ti lè sọ pé yes kó bu pé kábínẹ̀tì tó ṣí without gbogbo àwọn tó ti wà nídìí kíní tẹ́lẹ̀ gbogbo olúwa yóò gbọ́ kankan o ìyá onítìrí olóṣèlú ló ràn yín wá bọ̀ tó owó tán fún yín kò sówó tó ní kálukú wa lè gbé lọ sọ́run o bí bàbá wa Abíọ́lá ṣe lówó tó wọn gbé kankan lọ sọ́run o ẹ̀yin lẹ jẹ́ kí àwọn èèyàn máa wú ìtàn lẹ jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí bàbá òkú tó ti kú ẹ̀yin lẹ jẹ́ kó máa sọ̀rọ̀ sí wọn bọ̀ ìyàwó ọmọ bàbá tó jẹ́ àkọ́bí bàbá ó rí gbogbo ilé kò pé yá yẹn sí kò pé sí kíní o onítìrí àwa mọ̀ yìí pé olóṣèlú nìyí bọ̀ àwọ̀ yìí pé nǹkan tẹ́ ẹ bá wá da èmi support ẹ when I support you ẹ support àwa ẹ wá gbé àwọn bọ́ọ̀sì yín wọ́n wá bú èèyàn káàkiri wọ́n wá ṣe voice ọ̀tọ̀ ń ṣe voice ẹ fẹ́ pé wọn ò lè bọ́ta kó gbójú jáde mo ń sọ màdé máa tẹnu mọ́ first person tó kọ́kọ́ gbé ojú jáde ní United Nations ní White House èmi yìí mo lọ sí White House mo kóyàn mẹ́rin dání èmi àti bọ́ àbúrò mi kan fìtílà ló kọ fújì DCB ló ń gbé èmi àti fìtílà tún rìkọ́ọ̀dù láì jẹ́ pé ó gbowó lọ́wọ́ ẹnì kankan pẹ̀lú àwọn Ìgbò kan àti Yorùbá mẹ́ta àti ìyá wa Wùmí Dr. Wùmí yes God bless me mo rántí lẹ́yìn ìyẹn àwa la tún gbé a lọ sí United Nations ní New York a lọ sí Philly a lọ Chicago gbogbo yẹn rí travel àwa àwọn tí wọ́n yọ̀dí
wọ́n wá ń sọ̀rọ̀ sáwa ẹ̀dẹ̀ ń support wọn. Now you are looking for respect. You are telling me to respect Onítìrí. Why àwọn tó ṣe mo gbọ́ àwọn callers yẹn náà pè èmi gbọ́ ìtó ẹ̀mọ́ yìí ní pé kẹ́ni kankan má bú anybody. Nígbà tó bọ́ bí mi ìfẹ́ kan bú anybody mi ìdẹ̀ jẹ́ kéèyàn kan mi fún wọn ní chance láti búyàn. But wọ́n máa jókòó báyẹn ni wọ́n máa da kíní ìbolẹ̀ tó máa ṣomi lábẹ́ wọ́n wá jókòó wọ́n wá máa bú wọn láyè wọn ò ní stop wọn kí èèyàn máa bú bàbá má tó sọ̀rọ̀ yẹn mo wish kí ẹ̀yin tẹ́ wà lábẹ́ bí kẹsẹ́ẹ̀dì kíní yẹn sí màá yẹn wípé kí màá yẹn lọ wo láti ijọ́ tó bú mi tó play voice tó bú mi tó ní sàlámù kan mo rán ọmọ níṣẹ́ ó lè mi rán ọmọ níṣẹ́ dé tòrutòru mi ìdẹ̀mọ́ṣẹ́ dé tòrutòru tí mo rán sàlámù ti pè mí táà mi ìgbé aago ẹ̀ iṣẹ́ dé tòrutòru náà bẹ́ẹ̀ mo ní kó lọ pààyàn ní orí iṣẹ́ ìyá yìí ní orí iṣẹ́ the same show ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ yìí ló ti sọ yìí pé bàbá mọ̀ àwọn aláníkọ́ máa bàbá ló ní kó máa lọ pààyàn ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ mo gbàgbé láti sọ fún ọmọ yìí you guys need to go back aró ṣayé àǹkó àti ẹ̀tẹ́jọ pè mí yẹn ẹ go back síbẹ̀ yẹn kẹ lọ gbọ́ ọ̀rọ̀ tíṣọ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ níjọ́ tó bú mi ní 4-5 days ago ẹ lọ gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ bá wá gbọ́ ọ̀rọ̀ yẹn tó kẹ padà wá ó ní bàbá tó bóyá ti bá mọ̀ ó bóyá ti gbàgbé pé oníṣòwò ló wà bàbá àwọn ọmọ yín lọ́ọ́ ń pààyàn sí i lọ́rùn ẹ mọ̀ ń pẹ́ ló ń ṣe flefle ló ń ṣe floflo gbogbo yín dẹ̀ ń wò ẹ dẹ̀ bìlí pé kíní yẹn da èmi ò fẹ́ wàhálà o èmi ò fẹ́ ságà Yorùbá nation la fẹ́ ẹ jẹ́ ká kóra pọ̀ tá a bá ti kóra pọ̀ tí ẹ̀kọ́ lòun lè dá ṣe irọ́ ló pa ò lè dá ṣe you can't èmi ò rí bí tó ti ṣe rẹ̀ àyíkọ́ tún pé ó ní má náà ni ó ní báwo ni bàbá ṣe jó lórí jọ́ torí Ọlọ́run ṣé ìwọ ló kọ lẹ́tà sí wọn United Nations ṣé ìwọ mọ bí flag tí bàbá kọ́kọ́ gbà tó ní rẹ́ẹ̀dì ẹ ká tó change ẹ̀ sí green blue green ṣé ọmọ mi ìgbé aago nobody mọ́ mi ìgbé aago má yí I don't want to pick your call no more because o try láti divide the show mi I'm not picking your call anymore tó ti yé ẹ má pè mí mọ́ ẹ lọ sórí show ẹ kó níbẹ̀ ká ti lọ sọ níjọ́ tó sọ pé bàbá àbí wo ò gbọ́ tó jókòó fún àwọn tó ní bàbá àwọn ọmọ yín pààyàn ó láwa náà pààyàn làwa àlọ́ pààyàn kiri níbo ló ti rírú ẹ̀ ṣé ó fẹ́ túlẹ̀ Yorùbá ṣe ni àbú fẹ́ bàjẹ́ ẹ wo ọmọ ológo lèmi o ògo mi dẹ̀ tàn kárí ayé mo kí gbogbo ẹ̀yin tẹ́ wò mí tẹ́ bá ní good comment lórí ẹ comment bọ̀wọ́ tó bá bú mi tó bá ṣépè fún mi àtúbọ̀tán onítọ̀hún ò ní dáa torí èmi Aare Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mi òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ àtibá ọmọ ajó yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kó àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ anybody mo dẹ̀ sọ mo ti fi kùránì ṣe pé fẹ́yìn tẹ́ bá tètè wọlé ẹ lọ wà nìyẹn mo ti ṣe pé èèyàn kan ní má gbé kúrò àbọ̀ mo láti gbé nítorí pé wọ́n bà orúkọ mi jẹ́ any small thing ẹ máa bú ìyàwó mi ẹ máa bú ìyá mi ẹ máa bú bàbá mi débi pé àbúrò mi tó tẹ̀lé mi ti ń bá mi jà lórí pé èèyàn ń pé màmá ẹ̀ ṣe pé kò lè dákẹ́ náà expect pé àbúrò mi kó kíkọ ẹ̀kẹ́ máa gbé màmá ẹ̀ ṣe pé ṣé ìyá mi ló ṣẹ̀yìn ni ṣé aya Yorùbá nation ní ká máa bú yàrá wa ṣé ara Yorùbá nation ní kí ẹ̀kọ́ máa sọ pé okó mi rí báyìí ẹ̀pọ̀n mi rí báyìí kíní kò da orí fo lára ẹ̀yin obìnrin ṣé ayé yóò fẹ́ bàjẹ́ ṣé mo dó yín rí ni ṣé bẹ́ẹ̀ tí èèyàn bá dórí ló máa ṣàpèjúwe okó èèyàn ìyàwó mi nìkan ló lè describe ẹ̀ ta ni mo dórí nu yín tẹ́ bá lè fẹ́ dókò ẹ̀kọ́ lẹ́tà tí bá ráyè máa sọ fún yín mi ò bá yín sùn rí àtẹ̀ tó yà wèrè ìyá níbo ẹ̀ rí mi rí ó rí mi rí from nowhere ẹ̀ pàdé mi rí tá máa fi kú mo nígbàgbọ́ pé gbogbo èyí tẹ̀ sọ̀rọ̀ a lè má ríra ní ìjí ọ̀dà bá gba Yorùbá nation tí gbogbo wa bá wá tò ní national stadium o a máa wòra pé ẹni tó bú mi bẹ̀rẹ̀ ẹni tó bú mi àwa ṣẹ̀ṣẹ̀ máa wá ọ̀gá ara wa lẹ́yìn ebú but ṣe náà ti pé the internet will never forget nǹkan tẹ́ ẹ bá ti lè defend don't even say it ẹ má sọ síta rárá ẹ má sọ síta rárá kẹ máa wò mí kẹ máa bú mi kẹ máa bú ìyàwó mi àwọn obìnrin tó dẹ̀ wá bẹ̀ wọ́n dẹ̀ pera wọn ìkan ní kinní kan olórí burúkú kan ó sọ̀rọ̀ ìyẹn sọlọ́mọ èkó yẹn náà ń sọ̀rọ̀ idiot yẹn ọ̀rẹ́ mi kan ti bá a parí ọ̀rọ̀ mi ìmọ̀ kó tún máa padà wá bú mi tí ó bá sí pé orí iṣẹ́ wa wí koko kódà mi ìmọ̀ kó ti tún ta sí mi olórí burúkú ẹlẹ́nu já wáyà tó ń pèrè lọ́mọ èkó àmọ́ ọmọ èkó gidi ó níyàwó torí tó bá níyàwó lé òní máa bú ìyàwó níyàwó ó lè mi kórun gbọ̀n ìyàwó mi sẹ́nu inú ìdí ìyàwó mi sórí pé sára Yorùbá nation nìyẹn sára Yorùbá nation ní okó èèyàn kan gùn sára Yorùbá nation ní okó kúrú sára Yorùbá nation ní wèrè kan tó wò ká mi ó fi ká jọ́ọ̀jì mi ọmọ má lọ wá o
wá lọ wá tó bá wà wá mọ̀ pé nǹkan wà bẹ́ẹ̀ mo sọ ní láṣọ mi èmi kọjá gbogbo wèrè tẹ́ ṣe ẹjọ́ tó lọ o lè judge o kàn lè jókòó kó máa judge èmi kó máa fi judge mi ẹ̀ ń búyà mi ẹ̀ ń búyàwó mi ẹ̀ ń bú ọmọ mi ṣé mo bú yín ni lórí bá fẹ́ gba Yorùbá nation tó bá yẹ pé ẹ̀yin ò fẹ́ tán Yorùbá nation sí saga ni why can't you stop pé ààrẹ nǹkan tẹ́ sọ yóò dá o ẹ try kẹ́ adjust ọ̀rọ̀ yẹn o wà lẹ́tà láì máa adjust ẹ̀ lóòótọ́ ṣe kó ní bẹ́ẹ̀ pè mí ìjà ló gbé wá lọ́wọ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ní threat mi lórí fóònù ó dẹ̀ mọ̀ pé ìlú òyìnbó lájọ wà mo mọ̀ nǹkan tí mo lè file against ẹ bóyá wà yẹn lọ́yà lẹ́kọ̀ọ́ kò pé orúkọ mi mọ́ ó fi kò sọ̀rọ̀ ni tó mọ̀ nǹkan tó wà ńlẹ̀ fóun ìgbà tó ń bú mi ẹjọ́ ò níwèé tó bú èmi citizen tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí ó kò máa dàbí pé olúwẹ̀ ṣèkà fọmọ ọmọ yẹn ní that's why mo quiet mo ní nǹkan fún ẹ lẹ́kan mo ní nǹkan fún ẹ ṣe kó rí bẹ́ẹ̀ wọ́n ti ń fàdí gbogbo nǹkan tó sọ pé mo ṣe yẹn àti torí tó rí tó lé mi kíní kan owó tó lé mi ń dẹ̀pọ̀ bólẹ̀ mo ń lo ṣé mi ń bẹ lu 4-5 hours ni tí ó bá ṣe àwọn tó pè wọlé mi fẹ́ ṣe ṣó ìdú 1 hour lọ ẹ wo ẹ yé bínú ọmọ ológo. ó kọ́ yín àlá yéé wọ́n bínú ọmọ ológo ebi gbàgbẹ́lẹ́ pé wọ́n bínú ọmọ ológo jẹ́wọ́ méjì wọ́n bínú ọmọ ológo bẹ́ẹ̀ni àbí àbí irọ́ àmákù kí ló dé ẹ má pè mí ìgbágomọ́ kí nǹkan má pè mí mí ìpín mí ìgbágomọ́ ẹjọ́ mí ìgbágomọ́ sẹ̀ kí ló dé gan lásìkò tá a wà yìí ànábì ọmọ lè ànábì kí sáré kọ́ mi. ọ̀gá ńlá fújì àríyẹ God bless you ẹ ṣé gan ó dàbọ̀ o mo kí gbogbo yín o bẹ́ẹ̀ akẹ́ tó gbàná bí ọmọ lélẹ̀ gan ó dùn mọ́ mi gan. Ọlọ́run mo gbádùn sí ní gan ayé wọ́n bínú ọmọ ológo wọ́n bínú ọmọ ológo. Hola. Lójijì kò yé mi o. Àbòsí o, àbòsí á. Kò sí. Ànábì ọmọ lè. Ànábì. Ọlọ́run òzólúwẹ̀ ẹ lọ sun ẹyẹ èèyàn mi Ọlọ́run níjó bàjẹ́ ẹ ṣí ẹ dànù kọ́ gbọ́ nǹkan tó ń lọ. Thank you very much. God bless you all. Èmi lẹ máa rí ẹ̀yin náà ni máa bá gbogbo ìgbàkígbà tá a lè bá fẹ́ ṣe ṣò wàhálà ẹ máa rówó dátà èní lọ́jọ́ ajé o ajé àfilé ẹ ṣe bùgbé á fi tèmi náà ṣe bùgbé á fi tọmọ ẹ ṣe bùgbé á fi tọmọ mi ṣe bùgbé á fi táyà ẹ ṣe bùgbé á fi táyà tèmi náà ṣe bùgbé á fi tọkọ ẹ ṣe bùgbé á fi tọkọ tèmi á fi tèmi náà ṣe bùgbé
tí ajé bá ti ń wọlé oníkálukú wa kò ní síjà ìmọ̀ràn ẹjọ́ wọn ni wọ́n ti fẹ́ àtáàkì wa gbogbo àtáàkì yẹn ó dẹ̀ wà káàkiri gbogbo mo ti play ẹ̀ mo dẹ̀ ti show ẹ̀ owó wa wọ́n mú owó yín wọ́n ti pa owó wa láró wọ́n pa owó wa láró ẹ̀yin náà owó tán pa láró yẹn ẹjọ́ kí lówó yẹn fẹ́ dà fún wa ṣé system ò lè kọ́ nìyẹn wọ́n tún bára wọn jà ń kábínẹ̀tì pé wáìtọ́ ṣe change kọ́lọ̀ owó tó jẹ́ pé owó yẹn new charges sí ẹ̀ báyìí táwọn ọmọ mi tó ti nílé tẹ́lẹ̀ táwọn ọmọ mi new charges tó rọ́ọ̀jì original wọ́n máa jù sínú kọ́lọ̀ ni ló máa change lọ́wọ́ kan ṣé báyìí pààrọ̀ owó nìyẹn ààrẹ olè táwọn wíta fi ní ẹjẹ́ á lọ nìyẹn ẹ̀yin ọkọ̀ wa ń bí mi ń question yìí pé kí ni ìdí tèmi fẹ́ kí Yorùbá lọ wọ́n wá ń pariwo pé ààrẹ ó ń ṣe òṣèlú ó ń ṣe Yorùbá nation èyí tí mo sọ láti bẹ̀rẹ̀ mi wọ́n ṣe ń gbé kiri èmi ò dẹ̀ ní mi sọ ṣèbí tí bá ní mi sọ tí bá ń dì náà yẹ lè máa bá mi jà mi ò ní mi sọ náà Ọlọ́run níjó bàjẹ́ fún gbogbo yín thank you very much ẹni tí mo rí comment last ó ní Adébọ̀wálé Ṣọlá God bless you àti Fatayi Adéníyì Ibrahim. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro